yá o, ilé tó yá o. Brọ́dà mi kan náà wọ́n tún fi àtẹ̀jíṣẹ́ kíní tí wọ́n lọ jẹ oko wọn, mo sì máa sọ̀rọ̀ nípa ẹ̀, ṣùgbọ́n ẹ jẹ́ kí n play kíní iná torí àkókò mi kò pọ̀. Gbogbo ẹ̀yin politician tán sì ń ṣe dáadáa náà, torí ẹ má jẹ́ ká ro ilé apá kan. Àwọn kan wà tó jẹ́ wípé wọ́n ń ṣe dáadáa o. Ríru ọba wa, ọba Adédọ̀kun àbí kí ni wọ́n pe ọba yẹn ní ìlú Ìlá Ọ̀ràngún. Bàbá mama kíyín ni, mama kíyín ni, ẹ kú iṣẹ́. Àwọn ọba nìyẹn, àwọn aṣíwájú nìyẹn, àwọn adarí nìyẹn, àwọn tá a mọ̀ ládarí nìyẹn. Kí náà ń pè ládarí? Ojúṣe ládarí. Ojúṣe ládarí. Ìwọ tó ń wá leadership role káàkiri, tó fẹ́ máa ṣe leader, ó fẹ́ kí gbogbo èèyàn máa ṣe yes sir yes ma fún ẹ káàkiri. O mọ̀ pé wàhálà ló ń tọrọ. O mọ̀ wípé ojúṣe ló fẹ́ lọ ṣe. Láìsí ojúṣe kò sí adarí. So ìwọ tó bá wà ní leadership position tó ní orí kan ni ẹ, bóyá ọkọ inú ilé ni ẹ ni o, bóyá orí kan ni wọ́n fi ẹ ṣe ń bì kan bẹ́ẹ̀ yẹn, tó o wà responsible, o carry responsibility, gbogbo nǹkan ló ń wọlé lásìkò òun ṣodorí. Kẹran má jẹ lè nìyẹn, kan rẹ má ẹran ọ̀jẹ̀, ilẹ̀kùn ẹran ọ̀jẹ̀ tó máa fi pa jádànù, òun ló jẹ òfútù fẹ́ ta sán, empty ló jẹ. Ṣùgbọ́n fún gbogbo àwọn kankan tá jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ lábẹ́nú wọ́n ló mẹ́pọ̀ jọ kà lọ, àwọn olódodo, àwọn olótìtọ́ tó jẹ́ pé ìkáàánú ó wà ní ọkàn wọn, wọ́n sì ní ìmọ̀ra ènìyàn lára. A kí gbogbo yín, gbogbo ẹ̀yin politician tó jẹ́ pé ẹ̀yin sì ń ṣe òṣèlú dáadáa. Òkè Ìlá, ọba Òkè Ìlá, kò ń ṣe Ìlá Ọ̀ràngún. Ẹ ṣeun bàbá mi jàre. Ọba Òkè Ìlá, àwọn tí ẹjọ́ wọn ṣe kínní, ẹ̀yin kan máa ṣe first class nonsense. First class, no wonder nígbà tí bíbélì ọ̀rọ̀ Ọlọ́run tèmi máa ń kà tó ń sọ wípé ó ní Ọlọ́run ló ń wo ọkàn ṣùgbọ́n ènìyàn ń wojú. Ó nígbà yẹn ni ìṣíwájú adẹni ìkẹyìn. Tẹ́ ń rò pé ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́, tẹ́ rò pé lórúkọ bíṣọ́ọ̀bù ni, general overseer ni, kíní kan ni, wòlíì ni, ẹnìkan dẹ̀ wà tó jẹ́ pé ó ń fọlẹ̀ ẹnu ṣọ́ọ̀ṣì ni, ó wà níwájú Ọlọ́run tínú Ọlọ́run dùn sí ju bíṣọ́ọ̀bù gan lọ. Bẹ́ẹ̀ náà lẹ́yìn ọba first class. Kí ni first class yín nígbà tí ẹ bá ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe? Kí ni first class? Àìmọye baálẹ̀ tó sàn jọba lọ, baálẹ̀ tó bá lè dáàbò bo agbègbè abúlé tó wà, olórí ni ẹ́. Ṣùgbọ́n tó lè dáàbò bo abúlé tó wà, tó wọ̀ náà tó jẹ́ pé o ti jẹjẹkújẹ, wọ́n ti fún yín lóúnjẹ, ṣé èèyàn máa ń wí bẹ́ẹ̀ kó kú bẹ́ẹ̀? Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe dáadáa, a kí yín, ọba ẹlẹ́dàá á túbọ̀ máa tì yín lẹ́yìn o. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe búburú, ẹ jẹ́ jáwọ́, torí èmi máa ń nígbàgbọ́ nínú nǹkan pé ẹni tó ṣe burúkú lánàá, torí Ọlọ́run gan fi sùúrù fún gbogbo ẹ̀dá láti ronúkúwàdà. Ó lè wá ṣe dáadáa lónìí, ẹ ronúkúwàdà, ṣùgbọ́n láì ronúkúwàdà yín, ẹ wò pàṣán Ọlọ́run o. Gbogila ni o. ẹyọ kan báyìí àtàbà gbogbo ayé ni. Ẹ rí coronavirus tó gbà láyè, ó máa lu gbogbo ayé. Ẹ ṣeun, ẹ jẹ́ n play audio yìí kí gbogbo wa gbọ́. Ojúlówó gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé, ibi yòówù tá a bá wà lásìkò yìí, a kí wa. Gbogbo àgbààgbà tí ń bẹ lóde ilẹ̀ yìí, a kí yín o. Bẹ́ẹ̀ ńlá tó ṣì bá gbogbo àjùní lọ. Gbogbo ọmọ Yorùbá káàkiri nílé, lóko, lọ́nà àti lẹ́yìn odi, ọ̀rọ̀ òní jẹ́ tẹni ká má mọ̀ dá ẹ̀. Ọ̀rọ̀ ara wa ló délẹ̀ yìí, a sì ní láti fálẹ̀ mọ́, a ní láti dìde sí i. Nítorí ó ń bọ̀ àwọn làwọn àgbààgbà sọ wípé àádẹ́ẹ̀dẹ́, bẹ́ẹ̀ sì rèé kì í ṣe gbogbo ọ̀rọ̀ làádẹ àwọn dè, pàápàá jùlọ bí ò bá ṣe ọ̀rọ̀ ọmọ ẹja tí ń bẹ nínú omi. Èyí tó yẹ á mójútó, èyí tó yẹ ká dé àwọn dè, a ó dé àwọn dè, èyí tó yẹ ká gbé ìgbésẹ̀ lórí ẹ̀, a ó ṣe ìgbésẹ̀ tó tán àti eléyìí tó yẹ lórí rẹ̀. Ṣé iná ò ní jó lóko kí mọ̀jàlá kó má délé sọ? Mọ̀jàlá ọ̀hún rèé ló fẹ́ wá fi ohun tí ń ṣẹlẹ̀ nínú oko tó wá létí nínú ilé. Ogun tí yóò bá wá ká ni mọ́lé, àárẹ̀ pàdé ẹ̀ lọ́nà ni ká dá. Ẹ̀yin èèyàn mi, ọ̀rọ̀ àtẹ̀jíṣẹ́ tẹ̀ ń gbọ́ yìí, torí àwọn kan tí wọ́n ti rí lórí platform, òun la ṣe tún play ẹ̀ báyìí, tó jẹ́ pé Facebook wọn belong sórí platform kankan, ṣùgbọ́n Facebook wọ́n máa wà ń bẹ. Ẹ lè share káàkiri gbogbo orí Facebook, gbogbo Instagram ni ẹ bá wa share káàkiri káwọn èèyàn gbọ́. Ẹ jọ̀ọ́ èyí tá a bá lè kọ sílẹ̀, ẹ má jẹ́ ká kàn gbọ́ bíi pé a fẹ́ gbọ́rọ̀. Ní tó ṣe pàtàkì ni àwa là ń sọ pé kí ni wọ́n ń ṣe lábẹ́nú, kí ni wọ́n ń ṣe lábẹ́nú. Ẹ wò àwọn nǹkan tí wọ́n fi hàn mí gan tó yẹ pé classify kinní ni èmi ò lè tẹ̀lé, kò ṣe kinní kan.
tó fi àpẹẹrẹ hàn pé iṣẹ́ ń lọ gidi, ṣùgbọ́n àwọn tí ó kàn wá tá a ní láti ṣe òun lélẹ̀. Ẹni tó bá lè mú ìwé fún ìlú kọ̀ọ̀kan, ẹ mú ìwé yín kẹ́ bẹ̀rẹ̀ sí ń kọ sílẹ̀. Ẹ ṣeun ìyá mi Adéjọkẹ́, ẹ ṣeun, ẹ káàbọ̀. padà kó àbàjẹ́ ohun tí yóò bá wa ní àlejò ọ̀ràn nínú ọ̀dẹ̀ ọmọ Yorùbá, ojúlówó ọmọ Oòduà káàkiri àgbáńlá ayé. Ẹ má jẹ́ ká fi ẹ̀kan tanná fúnra wa. Bí ilẹ̀ Yorùbá ṣe wà ní àsìkò tá a wà yìí, ó ń pè fún àkíyèsí tèmítẹ̀yìn, ó sì ń fi àmójútó pẹ̀lú. Ogun ń bẹ nílé, ogun ń bẹ lọ́nà, ogun ń bẹ nínú oko. Kó wá tó di wípé yóò wọnú ìlú gan-an kìjan wá bá wa, kí ló ń dá ó ṣe láti fi dá a padà. Ogun kì í kó ìran ọmọ Yorùbá, àmọ́ kì í ṣe ọ̀rọ̀ ẹnu lásán o. Ó ní ọgbọ́n tí àwọn baba ńlá baba wa máa ń dá sí láti gbà ìwáṣẹ̀. Èyí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn. Ò bá jẹ́ Mùsùlùmí, kó o jẹ́ ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì àbí ẹlẹ́sìn kan àbáláyé, ọ̀rọ̀ ara wa rèé o. Ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́. Ẹyẹ kan kì í déédéé bà lórùlé. Ọ̀rọ̀ ni ẹyẹ ń gbọ́. Lágbára Olódùmarè, ogun ò ní jà wá, ogun ò sì ní kó wa lọ. Ilẹ̀ tó mọ́ lónìí, ó ní iye ẹni tó ti kú, ikú àìmọ̀dí, ikú àìtọ́jọ́, eléyìí tí ò tọ́ sí irú wọn. Ẹ̀là òun ní ọ̀rọ̀. Bá ò bá là á, kò ní lè yé ni yékéyéké. Kò wí fún ni là á wí o, a kì í pé òun ò gbọ́ rẹ. Ojúlówó ọmọ Oòduà, iṣẹ́ yá o, ọ̀nà tá a sì tọ̀, òun rèé. Ìbà lọ́wọ́ Olódùmarè, ọba tẹnitán forí ságbèjì omi. Mo kí gbogbo ọmọ kóòtù òjìire ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. A kú bí ìta ṣe rí yìí o, a kú bójú ọjọ́ ṣe rí. Ọ̀tẹ́rẹ́rẹ́ ilẹ̀ ń yọ̀, ọ̀tẹ̀rẹ̀rẹ̀rẹ̀ ilẹ̀ ń yọ̀. Ilẹ̀ ń yọ àwọn tí ń bẹ níwájú, èrò ẹ̀yìn ẹ jẹ́ ká fúnra. Agbára àti inú wá tí o Elédùà tó fi jíǹkí wa, àwọn baba ńlá wa. Agbára yẹn sì wà ń bẹ, agbára ń bẹ nílẹ̀ wa, èèyàn wà. Ẹni tó ní agbára tí ò lò ó kò yàtọ̀ sí aláìlágbára. Bẹ́ẹ̀ sì ni alágbára má mèrò, ìlà ń pè bàbá ọ̀lẹ. Gbogbo ọmọ kóòtù òjìire, iṣẹ́ yìí gbogbo wa la máa jẹ. Tí a bá débi iṣẹ́, ṣíṣe la mọ̀ ń ṣiṣẹ́. Oníṣẹ́ ló yẹ ni, olùṣẹ́ ò yẹ ni. Gbogbo wa pátá àní ṣiṣẹ́ o. Yorùbá máa dùn, Yorùbá máa dá o. Gíṣà tí mo bẹ́ báyìí, Ilé Ifẹ̀ ni mo dé dúró. Ẹ̀yin Ilé Ifẹ̀ dà. Níbi ojú rere ti mọ́ wálé ayé. Ilé Ifẹ̀ ni mo wà lóde Ìtàpá. Ẹ̀yin ará òde Ìtàpá, àlò bàbá arúgbó ló rán wa sí yín o. Wọ́n ní kẹ́ ẹ tọ́jú ẹyọ hóró ẹ̀gúsí tó bíi méjì ti tó, ó lè ju méjì lọ o. Méjì péré ti tó. Ẹyọ hóró ẹ̀gúsí tó ni. Ṣé ń kọ sílẹ̀? Gbogbo èso ẹ̀gúsí tó o. Ẹ̀bá àti yín ẹ̀gúsí tó yìí, ìbá wà nínú èèpo rẹ̀. Ẹ mọ̀ sí, ẹ mọ̀ yàn, ẹ kàn rọra kú sí iwájú bàbá arúgbó. Torí ọgbọ́n sáwo mọ̀ wí, ọ̀rọ̀ sọlọ gbẹ̀rí mọ̀mọ̀. Awo tó bá gbọ́ tí ò bá wí, bàbá arúgbó lè fẹ́ mọ bínú. Tọ́lọ̀gbẹ̀rí bá gbọ́ tí ò bá tù, ẹ jẹ́ káwọn ọmọ ọgbọ̀nà ọ̀hún lọ tààràtà. Àwọn ló ṣe fá fún agbọ́n. Aliwe kí ń jo, tí ń ṣe kọ́ aláyé, tí ń ṣe kọ́ lọ́run, tí Olódùmarè rán níṣẹ́. Ikú kì í wà ń pa òjíṣẹ́ Olódùmarè. Àrùn kì í wà ń pa òjíṣẹ́ Olódùmarè. Ṣèbí òjíṣẹ́ rere ni gbogbo àwa ń ṣe. Bàbá arúgbó, ìwọ ló rán wa, ìwọ ló rán wa, ikú èyí pòjíṣẹ́ Olódùmarè o. Ìwọ ló rán wa. Àrùn èyí ṣòjíṣẹ́ Olódùmarè o. Ìwọ ló rán wa. Òfò gbogbo ibi kì í ṣe òjíṣẹ́ Olódùmarè. Àwọn ni wọ́n rán wa níṣẹ́. A sì jẹ́ṣẹ́ yìí láti yìí ni. Kò wá mọ ní òde Ìtàpá nìkan o. Ifọ̀n ìpínlẹ̀ Ọ̀ṣun, Ifọ̀n ìpínlẹ̀ Oǹdó, ọ̀rọ̀ yìí náà kàn yín. Gbogbo ẹ̀yin ọmọ Olúfọ̀rọ̀ ní pátá, Eléjìgbò ọlà nílùú Èjìgbò, gbogbo ibi tí a ti ń yẹ Ọbàtálá sí, àti ẹnì kọ̀ọ̀kan wa tí a ní Ọbàtálá, ẹ fi ẹ̀gúsí ìtò ẹ fi pàrókò sí fún bàbá. Àwa tá a wá jẹ́ gbogbo ìlú tá a dárúkọ yìí, tá a sí nílé tàbí tá a sí nílùú tí a ti dárúkọ,
tẹ́ bá ti jí láàárọ̀ ẹ mọ̀ pé kí bàbá arúgbó dìde. eléyìí tí wọ́n ń sọ yìí pé gbogbo ẹ̀yin tí ẹ bá sí ní location 9 ọ̀rọ̀ ní títí nítorí pé ẹ lè má lè rí nǹkan tán ní kẹ́ ẹ lọ mú irú ẹ̀gúsí yẹn ẹ lè má lè rí mú láti sọ̀rọ̀ sí location ẹ̀yin tẹ́ wà ní abroad ẹ̀yin nìyẹn kàn àti gbogbo àwọn tó jẹ́ pé wọ́n mọ̀ pé wọ́n bóyá wọn dá nǹkan tán ní kán bá mú kàn wọ́n ní ọ̀rọ̀ tẹ́ máa pè léléyìí ọ̀rọ̀ kẹ́ máa pè sínú atẹ́gùn. kó ṣáájú ogun yìí kó ṣáájú rẹ̀ kó sì gba gbogbo ọmọ kóòtù òjìrè lọ́wọ́ ogun. mo ti kúrò ní Ìtàpá Ìmọ̀gún ni mo wà. gbogbo ẹ̀yin èèyàn rẹ̀ lúlé Ọ̀fẹ́ Lúmọ̀gún Ògùrọ̀ ni wọ́n ní kẹ́ fún wọn níbẹ̀ yóò ti yé yín. kẹwàá ní kí alálẹ̀ ilẹ̀ Oòduà alálẹ̀ ilẹ̀ Yorùbá kó ṣáájú. ẹni tó ń pè yẹn ẹ má pè ẹ jọ orí kíní ẹ̀ mo ti ń play ẹ má pè lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ má calling ẹ jọ. nínú odò tó wà ní Ilé Ifẹ̀ omi kan wà ńbẹ̀ tí à ń pè ní Ẹṣinmìrìn. omi yìí ṣe rí gudugudu tó ṣe nígbà kan ó lóun ó tún ṣe jù bẹ́ẹ̀ lọ. kí làá wàá mú wá obì gbàǹjà ẹyọ kan ti tó kò tẹ̀ gba gbogbo obì yẹn ẹ lè jù ú sí etí rẹ̀ ẹ sì lè jù ú sí omi obì gbàǹjà yóò ti mọ iye yín torí òróró máa rò fún kin gbogbo ohun tó bá ń dùn mí ẹ jẹ́ ń rò fún ìpín mi níbẹ̀ ni gbàǹjà ti mọ ṣiṣẹ́. nǹkan tó wá ń dùn wá ni pé kí alálẹ̀ kóòtù òjìrè alálẹ̀ Yorùbá kó ṣáájú kí wọ́n gbà wá lọ́wọ́ Àjògùn. mo ti dé ìlú Ọ̀yọ́ odò Pàṣẹkẹrẹ mọ́dẹ ọmọ Àtìbà ààfin ni mo lọ Ilékótó ni mo wà láàfin yìí o. mo kíyà Ilékótó mọ́ mi kábíyèsí o. ikú tí kò gbọdọ̀ pa àrùn táwọn ò gbọdọ̀ ṣe òfò tó fò gbọdọ̀ ṣe mo kúnlẹ̀ mo pàgọ́ mọ́wọ́ forí adé ẹ dákun mọ́ mi Ọ̀rànyàn ló mọ̀ràn wá sí yín ó ní kẹ́ ẹ fi orógbó kan kóró orógbó kan náà ló ní kí ẹ fáwọn tẹ́ ẹ bá fẹ́ fún wọn lórógbó yìí yẹ̀ẹ̀rì ni wọ́n ní kẹ́ ẹ wọ̀ kẹ́ wá fún wọn lórógbó pé kí Ọ̀rànyàn dìde kó ṣáájú ọmọ Yorùbá kó gbà wá kúrò nínú ogun. gbogbo ẹni tí ó bá wa fi orógbó yìí jíṣẹ́ kí wọ́n wà pẹ̀lú yẹ̀ẹ̀rì. mo ti kúrò láàfin Kòso ni mo wà kábíyèsí Ṣàngó mo kí bàbá mo gbà mo sì kí Ẹlẹ́gùn gbogbo ẹ̀yin ọmọ Lákíọ̀. orógbó kan ni Ṣàngó náà gbà ó ní ká fún un lórógbó kan ṣùgbọ́n ẹni tí ó bá nawọ́ sí ẹ pé kí wọ́n lo yẹ̀ẹ̀rì yóò ti yé yín. Lákíọ̀ kòrókó kò yẹ̀nà kó tó yẹ 40 ègbè 20 ọkọ yín ló ya 43 àdá ló ṣẹ́. ènìyàn tá a pín kó gbọ̀nà Ìbàdàn tí ń gbé lẹ́kọ̀ọ́ ọ̀wọ̀lú aláramọ̀kà tí ń tẹrù bójú ó oníbílálà àdá ìkó ewé lérè o. ẹ̀yin ọmọ Lákíọ̀ tẹ́ bá ti wá ń fún Ṣàngó ní ẹyọ orógbó kan ẹ mọ̀ pé kí ìmọ̀mọ́ Sànjàre o ìmọ̀mọ́ Sànjàre káàráyè ríwájú o káàráyè rẹ́yìn ìmọ̀mọ́ Sànjàre. àwọn ọ̀tá tí wọ́n ń pè Bíríkótó lọ́wọ́lọ́wọ́ yìí ni ìmọ̀ wọn kó mọ́ jọ lórí gbogbo ọmọ Yorùbá kí Bámbí kó bá wa nà wọ́n ní bílálà àdá ìkó. mo sì wà ní ìlú Ọ̀yọ́ orí òkè Agidan ni mo wà. ẹ̀yin bá mi ẹ̀yin mọ́ mi gbogbo ẹ̀yin ọmọ Ọ̀ṣọ́dì Agidan ó ní obì aláwẹ́ 4 lọ́nà 4 omi ẹkù àtọtí ó ti yé yín òtúrú pọ̀ fún bìsìbìsì ìlà fi owó òlékọ̀ ránṣẹ́ níbẹ̀. Ṣọ́ọ́rọ́ ni mo wà nílùú Ọ̀yọ́. gbogbo ẹ̀yin tí ẹ wà lẹ́gbẹ̀ẹ́ Ṣọ́ọ́rọ́ àbí tílé yín wà ń bẹ̀ ẹ lọ síbi òkè téńté bẹ̀ kí ẹ wá rọra fi ọtí síbẹ̀
ìbá àti síbí kan ó ti tó, torí pé tó aró báyìí ni mo ń mú aṣọ. Ẹ wá pé kí alálẹ̀ ilẹ̀ Yorùbá kí wọ́n dìde, kí wọ́n ṣáájú, kí wọ́n gbà wá lọ́wọ́ ogun kánimọ́lé yìí, kí wọ́n gbà wá o. Mo fẹ́ dé Ògbómọ̀ṣọ́, mo wá dúró níbi omi tí wọ́n pè ní odò ọba. Ìwọ ọmọ odò ọba, ọmọ Àtẹnigbọ̀rẹ́, ọba ilé l'Ákúrẹ́, omi ọba yìí náà wà ń bẹ̀. Ọba mọ̀ràn wá sí gbogbo ẹ̀yin tí mo dárúkọ yìí o. Gbogbo ibi tí odò ọba bá wà, ó ní kẹ́ ẹ fún àwọn ní ìgbó funfun. Kódà bó ṣe ẹ̀kún wọn kan òtítọ́, wọn ò pé ká dà sódò, wọn ní ká kàn dá sí etí odò ọba ní. Ìgbà tí adé ọba alé l'Ákúrẹ́ àti ẹ̀ bá wọn níbi tí wọ́n ti ń ṣọdún ọba, nínú orin tí wọ́n kọ ó ta sí mi létí. Wọ́n ní ọmọdé ò lóògùn, ó bulẹ̀ sáré, ilẹ̀ báyìí ńlọba ń sá. Gbogbo ẹ̀yin ọmọ ìlú wọ̀nyí níbikíbi tẹ́ ẹ bá wà káàkiri àgbáláyé, ẹ fi ọwọ́ òsì lulẹ̀ ńgbà mẹ́ta ni. Ẹ wá pé kí ọba ó ṣáájú o, kó gba gbogbo ọmọ kóòtù òjire kó wá yọ wá kó nu ogun. Wọ́n máa yọ wá. Wọ́n ní ọba ò lóògùn, ilẹ̀ ńlọba ń sá. Lọ́jọ́ ogun, lọ́jọ́ ọdẹ, lọ́jọ́ ìjà alé, lọ́jọ́ ìjà òde, ilẹ̀ lọba ń sá. Ìyá ọba mi lógìgun, alálẹ̀ lọba ìsà. Àlà ọba mi lógìgun, alálẹ̀ lọba ìsà. Líjọ́ ogun jọ́ọ̀dẹ, alálẹ̀ lọba ìsà. Líjọ́ ọjà àlèdè o, alálẹ̀ lọba ìsà. Ibi bẹ́ẹ̀ náà bẹ̀ á, alálẹ̀ lọba ìsà. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ kí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ìka fi ránṣẹ́ sí yín, bóyá ẹ sí platform, ẹ máa fi nọ́mbà yín, ẹ máa send nọ́mbà yín sí orí Odùduwà TV messenger. Ibẹ̀ lẹ máa fi ránṣẹ́ sí, so wọ́n máa send ẹ̀ sí, ẹ fi WhatsApp nọ́mbà yín ẹ fi síbẹ̀, so wọ́n máa send ẹ̀ sí wa. Ẹ ṣeun. Ukú mẹ̀yà pọ̀bẹ́sẹ̀ o, alálẹ̀ lọba ìsà. Ó mọ̀lẹ̀ odò àdó la fi dé Adó Ìwí, ọmọ àsìn sọ́run. Ìgbọràn ní kíní ìgbà, ìgbọràn ní kò ń ṣiṣẹ́ tó lọ títí ìgbọràn. Ilẹ̀ Oòduà, ilẹ̀ Yorùbá kó ṣáájú kó wá gbà wá lọ́wọ́ ogun. Ìlú Ẹ̀gbá ni mo wà lọ́wọ́lọ́wọ́, mo wà lórí Olúmọ. Ṣé ẹ rántí lọ́jọ́ kìíní àná? Òun ló gba Ẹ̀gbá. Àwọn alálẹ̀ ilẹ̀ ẹbẹ̀, wọ́n ní wọ́n ti rí làásìgbò ọmọ Yorùbá. Inú àwọn náà ò dùn sí i. Wọ́n wá ní nídà yìí, Ẹ̀gbá nìkan kọ́ ni wọ́n máa gbà o. Wọ́n máa gba gbogbo ọmọ kóòtù òjìire. Àwọn àgbà kan aróye mòye nílẹ̀ Yorùbá, wọ́n wá pé kí làá fún wọn? Wọ́n ní omi làá fi ṣẹbọ sinmi bẹ́ẹ̀. Omi, ẹni tó bá ti fúnni lómi yóò sinmi. Àwọn ọ̀tá ẹ̀ wọ́n jẹ́ àsinmi. Àwọn tí wọ́n kọ̀, tí wọ́n fẹ́ ṣe kọ́ńtà sí wa, alálẹ̀ ilẹ̀ Ẹ̀gbá, wọ́n láwọn ó jáwé mọ́ra ààyè fún wọn tí ó pọ̀ rẹpẹtẹ. Ìbáà jẹ́ omi ìgò kan, ìbáà jẹ́ garawa omi kan, kódà bó ṣe pure water, ẹ ṣáà ti rọra já sí orí òkè Olúmọ lọ́hùn téńtélé. Tómi bá ti wá ń ṣàn lọ sí ìsàlẹ̀, ẹ mọ̀ pé gbà mí igbó ni gbà mí igbó, gbà mí ọ̀dàn ni gbà mí ọ̀dàn, gbà mí igbó ni gbà mí ọ̀tàtàrà. Bẹ́ẹ̀ bá wá gbà wá níbi tó dí gángan yìí, bàbá débi tó tutù á sẹ̀san re. Torí ikú kò ní pelú nínú igbó, ikú kò ní pọ̀rọ̀ lókìtì ẹ̀fọ̀n, ikú kèé kòbí kó pàṣẹ jù. Bó o láládé ó ṣe yọmọ tiẹ̀ kúrò nínú ogun. Ọ̀kọ̀ṣọ̀ kọ̀ṣọ̀ kọ̀ṣọ̀, ọ̀kọ̀ṣọ̀ kọ̀ṣọ̀, aládé ọ̀yọ́mọ tiẹ̀ kúrò nínú ogun. Ọ̀kọ̀ṣọ̀ kọ̀ṣọ̀. Ẹ rí i pé mo ti dárúkọ ẹ̀fọ̀n, ikú ò ní pọ̀rọ̀ lókìtì ẹ̀fọ̀n. Nǹkan tí wọ́n bá ti ṣe lórí Olúmọ náà ni ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń bẹ ní ẹ̀fọ̀n aláàyè tẹ́ ẹ ṣe lọ́hùn. Ẹ wá pé kí wọ́n sáré wá, kí wọ́n wá gbà wá lọ́wọ́ ajogun, kí wọ́n sì ṣáájú wa torí àlágbára.
àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ni wọ́n ó fún wa lágbára kún agbára wa fúnra ara wọn ni wọ́n jagun yìí. Mo ti délé Lísàbí, ọmọ aṣojú ṣáájú ogun. Lísàbí lọ máa ṣàlọ̀ ṣáájú ìjà. Ẹ̀yin ọmọ Kóòtù Òjìrè, ọtí àti epo ni Lísàbí sọ pé kí ìwọ̀n fóun. Ẹ wá pé kó dìde, kó ṣáájú, kó gbà wá lọ́wọ́ gbogbo ogun tó yí ni káì. Ó lóun gbà wá gbogbo ọmọ Ẹ̀gbá, ọmọ Lísàbí, nílé lóko lọ́nà lẹ́yìn odi, gbogbo bí tẹ́ bá wà, ẹ̀yin kan mọ̀ pé Ìjẹ̀bú ọmọ alárẹ̀, mò ń kí yín o, ọ̀ṣẹ́ awúrelà. Ká tó lọ síbi àwọn Ìjẹ̀bú, mo rò pé gbogbo wa la ti gbọ́ àwọn ìlú tí wọ́n ń dárúkọ yẹn. Mo dẹ̀ fẹ́ ká máa tẹ́tí sílẹ̀ torí pé wọ́n ń sọ wípé àwa tó bá jẹ́ wípé bóyá àsí ní location 9 ní orílẹ̀-èdè Nàìjíríà yẹn láti ṣe nǹkan yẹn gangan tá a wà lókè òkun, ẹ jẹ́ ká máa pe àwọn ọ̀rọ̀ yẹn, ẹ jẹ́ ká fi ìgbàgbọ́ ká máa fi ìgbàgbọ́ ká máa fi pe ọ̀rọ̀ yẹn. Gbogbo wa la àfẹ́ ogun kí ni wọ́n ń ṣe, àwọn bàbá wa kí ni wọ́n ń ṣe, òun ló ti délẹ̀ yìí. Ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ, ìfetísílẹ̀ wọn ló sàn ju ọ̀rá àgbò lọ. Bó bá dẹ̀ ti ń sọ̀rọ̀ yẹn, bó jẹ́ orúkọ Jésù ló mọ̀ pé máa fi tẹ́ ní ẹ̀yìn pé gbogbo èyí tí mo sọ lórúkọ Jésù kó rí bẹ́ẹ̀, ẹ máa pè bẹ́ẹ̀, á jẹ́ wà lágbára àṣẹ lẹ́dà. Bàbá mi mo kí yín káàbọ̀, èèyàn pàtàkì, aláwọn èèyàn pàtàkì, gbogbo wa ní pàtàkì àwọn bàbá wa tó wà nídìí gbogbo àwọn iṣẹ́ tó ń lọ yẹn, gbogbo wọn náà wọ́n wà lórí platform yìí. Bàbá mi Fábùkún mi, ẹ káàbọ̀, mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀, a máa ju yín ṣe. Ẹ jẹ́ ká máa tẹ̀síwájú. Ẹ̀yin Ìjẹ̀bú ẹ̀wẹ̀ só o, ẹ̀yin ló kàn o. Ọ̀ṣẹ́ Elérù lẹ́ sọ pé kó sáré tètè kí wọ́n ṣáájú, kí wọ́n gbà wá lọ́wọ́ ajogun. Ẹ̀yin tí ẹ wá jẹ́ ọmọ Ìjẹ̀bú tẹ wà ń Jẹ̀bú, Ọ̀ṣẹ́ Elérù ńlá fowó òlì kan ránṣẹ́ ń bẹ̀. Bẹ́ẹ̀ bá ti kì í lórí kì í rẹ̀ tán, ẹ gbé sí yẹ̀wò, ó ti yé yín. Àwa tí ò yé, gbogbo ibi tá a bá wà, gbogbo ọmọ Ìjẹ̀bú pátá, ẹ pé Ọ̀ṣẹ́ Elérù kó sáré wá kó gbà wá lọ́wọ́ ajogun bí. Gbogbo ọmọ Àwórì kò yọ ẹ̀yin náà sílẹ̀ o. Ìjìwòrì ní kẹ́ ẹ ní ojú tí àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá fi ń ṣọ́ wa kí wọ́n má fi sùn lọ. Gbólóhùn ti yín nìyẹn. Ìṣẹ́rí, gbogbo ìṣẹ́rí Ọlọ́fin, ìṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ bá ń bẹ ní etí odò ọ̀hún, ègbó funfun ṣe rántí àgbàdo yangan, ìbá má kún ọwọ́ ẹ sè é, ẹ jẹ́ kó jiná dáadáa, ẹ rọra fọ́n káàkiri. Àrokò láfipá ó ní nǹkan tí wọ́n fi ṣe. Gbogbo ọmọ Ọ̀ṣẹ́rí tẹ́ ẹ wá sí létí odò ní gbogbo ibi tẹ́ ẹ bá lè wà káàkiri àgbálá ayé, ṣé ń gbọ́? tẹ́ ẹ bá ti fọwọ́ lulẹ̀ ńgbà mẹ́ta, yóò kàn án lára. Ẹ ní kí alálẹ̀ ilẹ̀ Yorùbá kí wọ́n dúró síwájú, kí wọ́n gbà wá lọ́wọ́ ajogun. Mo ṣe ń wọ ìlú Ọ̀tà ni. Nílùú Ọ̀tà, ibi agbára kan wà ń bẹ̀. Ìdí ìjì ńlá pé ìjì fẹ̀rẹ̀ tí ń gbé ògùrù bẹ̀rẹ̀ títí tí ń gérí apá òun àkó. Agbára wà. Agbọ́n ẹyọ hóró méjì péré ló ní ká fi sídìí òun. Ó ti yé yín, ẹ̀yin bàá mi, ẹ̀yin mọ́ mi tẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹ wá pé kí ìjì fò fẹ̀rẹ̀ kó lọ kóńsó kó lọ aṣáájú gbogbo ọmọ Kóòtù Òjìrè kó bá wa ṣẹ́gun ogun tí ń bẹ nínú igbó tí ń dún mọ̀húrú mọ́mọ́ alálẹ̀ Kóòtù Òjìrè. Káwọn alálẹ̀ wọ́n bá wa ṣẹ́gun. Gbogbo ẹ̀yin ọmọ Ọ̀tà tẹ́ wá wà ní ìta, ẹ bá wa fi ìjáhùn yín, ẹ máa sọ sí afẹ́fẹ́. Ẹ jẹ́ kí afẹ́fẹ́ ó gbọ́. Ogun ẹnu làwọn alálẹ̀ ní ká jà. Ẹnìkan ò jagun ẹnu kó má ṣẹ́gun. Mo ti dóde Ìpókíà, ó dàbẹ́ ni pé àwọn fìjìláńtì ìlú Ìpókíà lẹ́ẹ̀ bá wa ṣiṣẹ́ yìí. Ẹnikẹ́ni ló sì lè ṣe. Epo pupa ni wọ́n ní kẹ́ rọra fi sí
àárín oríta wọn ò pé ká gbé abọ́ epo pupa síbẹ̀ o ìbá jẹ́ síbí kékeré nǹkan ẹ̀rọra kán síbẹ̀ láago kan òru ni ẹ wàá pe alálẹ̀ ilẹ̀ Yorùbá níbẹ̀ pé òjìji ẹyẹ ìbẹ̀rù kí wọ́n ṣáájú kí wọ́n gbà wá lọ́wọ́ Ajogun mo ti dé Ṣakí ọmọ Ògún òrọ̀kìn mo kí yín o odò tó sàn láti Ṣakí náà ló sàn títí dé odò Ògùn mọ́jẹ̀lẹ́wù ẹni ká porúkọ odò yìí tá a bá débẹ̀ obì aláwẹ́ mẹ́ta ẹyọ kan ó lè ju ẹyọ kan lọ o ṣùgbọ́n tó bá ti rí ẹyọ kan iṣẹ́ ti ṣe gbogbo ẹ̀yin ọmọ Ṣakí tẹ́ ń bẹ nílé lóko lọ́nà odò ẹ wá pé ara gàgàràgà sáré wá kọ́ wá gbà wá lọ́wọ́ ogun àríra gàgàràgà kó sáré wá gbà wá lọ́wọ́ Ajogun bẹ́ẹ̀ bá ti ń sọ sí afẹ́fẹ́ ogun á máa ṣẹ́ ẹ jẹ́ kí n dé Ìsẹ́yìn Orò Abẹ́díbọ̀kọ ẹ̀yin lọ́mọ odò kan tí ń làlú Ìsẹ́yìn ń já ẹ̀yin lọ́mọ orò wòmùwòmù orò ní òun ti rí gbogbo làásìgbò ọmọ Yorùbá. Mo mọ̀ pé àwọn kan wà lórí ìkànnì tó jẹ́ pé ẹlòmíì eré ló wá ṣe ẹlòmíì ìránṣẹ́ àwọn burúkú yìí òun ni wọ́n ẹlòmíì dẹ́lélé yìí ẹni tí wọ́n ń sọ fún pé ogúnbọ̀ arọ òmùgọ̀ ni tó ń wò pé ogun wo ló ń bọ̀ bọ́n ṣe máa wí nìyẹn ẹ wò wọ́n máa ní ẹbọ díẹ̀díẹ̀ ló ń gba aláìsàn là ẹlòmíì máa rò pé nǹkan kàǹkàǹkàǹkàǹkà kan òun ló máa ṣẹlẹ̀ tí wọ́n máa lọ ṣe pé kinní kan ẹ má jẹ́ ká lérò pé àwọn bàbá wa tí wọ́n wà nídìí gbogbo iṣẹ́ tí wọ́n ń ṣe yìí pé bóyá torí èrò inú ènìyàn ó burú gidi ẹlòmíì á máa wò pé nígbà tí wọ́n mọ gbọ́ yẹn kí ló dé tí wọ́n lè ṣe ẹ̀yin mọ nǹkan tí wọ́n ń ṣe kán máa gbé sí afẹ́fẹ́ àbí eléyìí tó kan ti tẹ̀yìn ipa titi yín òun ni kẹ́ ẹ máa kó òun tí wọ́n ní kẹ́ ẹ kó kò dẹ̀ náà wọ́n sọ pé kẹ́ ẹ lọ rúbọ ẹ lọ kó 1 million wá ẹ lọ kó 10 million wá wọ́n sọ bẹ́ẹ̀ kó o kàn sọ̀rọ̀ kó o máa jí láàárọ̀ kó o máa sọ̀rọ̀ sí atẹ́gùn kó o ṣe nǹkan tí wọ́n ní kó o ṣe tó o bá mọ̀ pé o nífẹ̀ẹ́ ìlú ẹ̀ tòótọ́ o ò dẹ̀ fẹ́ kí ogun kókó wa lọ a fẹ́ gba ilẹ̀ wa fẹ́ gba òmìnira ọ̀nà àbáyọ ẹ̀yin lẹ́ ń sọ wípé ìṣẹ̀ṣe a ti pàṣẹṣe tì ẹ̀sìn ti gba gbogbo ẹ̀ iṣẹ́ kìíní kan èèyàn ẹ jọ̀ọ́ ẹ bá mi dẹ́ni yẹn lóhùn tó ní ara àwọn ò yá ó ní you are not well so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bá a ṣe ń gbọ́ lọ ẹ jẹ́ ká fi ọkàn bá lọ gbogbo àwa tá a dẹ̀ ń fi WhatsApp wá sí orí ìkànnì yìí kò kí ń ṣe orí ìkànnì yìí la máa fi WhatsApp ẹ lọ sí Messenger Odùduwà TV radio ibẹ̀ lẹ máa send WhatsApp number yẹn tẹ́ ẹ bá fẹ́ message yẹn ibẹ̀ lẹ náà máa send WhatsApp yẹn sí ẹ ṣeun gbogbo àwọn paracetamol tẹ́ ń lò ampicillin amoclos inú ewé tẹ́ ẹ mọ orúkọ ẹ̀ tẹ́ ẹ mọ agbára tó ní ibẹ̀ ni wọ́n ti ń ṣe èmi ṣe pharmacology yẹn ni mo rí ìdẹ ibẹ̀ ni wọ́n ti extract gbogbo àwọn ọmọ potency tó wà ń bẹ̀ àwọn òyìnbó tó ń kó wa lẹ́rú wọn mọ potency wọn mọ gbogbo nǹkan tó wà ń bẹ̀ ó ní wọ́n ṣe fẹ́ jẹ́ ká bọ́ tán fẹ́ gba gbogbo ilẹ̀ wa mọ́ wa lọ́wọ́ kò sí nǹkan tí ẹlẹ́dàá ò tí ì jogún fún wa àwa ní ká wake up o ká gbára wa kúrò lọ́wọ́ gbogbo wàhálà yìí ẹ jẹ́ ká tẹ̀síwájú. ó lóun rí ìdààmú tí à ń fojú kọ pàápàá jùlọ lókè òkun ó ní inú òun ò dùn sí pé kódà òun ti dìde ká tẹ̀ tó dọ́dọ̀ òun ṣùgbọ́n ká tún padà lọ sọ́dọ̀ òun ó lóun gba nǹkan kan lọ́wọ́ wa pé ó kàn lára jẹ lòmíì lọ. Bàbá dáadáa ọ̀rọ̀ kọ̀tọ̀ pọ́mùpọ́mù ó bímọ léwéléwéléwéléwéléwéléwélé kò ṣòfò gbogbo apáta àní ṣòfò ọmọ wa ò ní ṣòfò. Orò ó ní ká lọ sọ́dọ̀ òun ká lọ bá ìránṣẹ́ kan tí wọ́n ń pè ní jìnnìjìnnì tàbí jìnjìnnì ṣe rí jìnjìnnì ikọ̀ orò nínú wọn ni ó wà kí jìnnìjìnnì kó wá lọ dá jìnjìnnì bo àwọn ọ̀tá ọmọ Yorùbá. àṣẹ. àwọn àgbà kan wọ́n wá ní orò kí là á fún jìnjìnnì orò ó bá fọhùn
ó ní ọkà tó kẹfun tó kẹfun tó kẹfun tó kẹfun tó kẹfun lòún jẹ ni ó bá wá gbé ọ̀tá tó ń bú mọ̀húrú mọ gbogbo ọmọ káàárọ̀ òjíire òrò lòun ó gbé mi ó lóun ó gbé mi bẹ́ẹ̀ lóru òkè wòmúwòmù lóru òkè mo ti wà ní ẹ̀bá ọ̀dàn. ẹ ṣeun bọ́dà mi mo ti gbọ́ yín níbi tí wọ́n ti ń jẹ̀gbín tán tí wọ́n fi kàrà rẹ̀ ń fọ́ inú Òkè Ìbàdàn ó lóun rí gbogbo nǹkan tí àwọn ọ̀tá yìí ṣe ó ní wọn ò tó nǹkan lójú òun kí láwa fókè Ìbàdàn ẹ fọ́ orí ẹ wàá fi sínú kàrà hàn bẹ́ẹ̀ lẹ ṣiṣẹ́ lọ́jọ́ kìíní àná ọ̀sẹ̀ méjì lẹ́fowó lẹ́kọ̀ ránṣẹ́ ń bẹ̀ ẹ rọra gbé sí ẹsẹ̀ òkè ẹ wà ní àwọn alálẹ̀ Ẹ̀bá Ọ̀dàn lẹ́wà pé ẹ̀ ní pé ń bàdàn pé kí wọ́n sáré kí wọ́n wá gbà wá lọ́wọ́ ogun gbogbo ẹ̀yìn ọ̀sẹ̀ méjì ńkọ́ àǹfààní wà láti ṣe iṣẹ́ yìí tí ó bá ti di ọjọ́ kẹta ẹ tún da orí tí ń bẹ nínú karahun ẹ dà sákìtàn àkìtàn gègèrègè tí ń ṣàwo nílé ẹlẹ́kọ̀ọ́lémògún ẹ tún fọ́rí míì ẹ tún pè sí láàárọ̀ lálẹ́ ẹ mọ̀ pé alálẹ̀ ilẹ̀ Ẹ̀bá Ọ̀dàn wọ́n ti ṣẹ́gun fún wa lọ́jọ́ kìíní àná kí wọ́n wá ṣẹ́ ilé yìí láṣẹ fojú hàn ni o torí kí ọmọ Yorùbá ká fi lè fẹ̀dọ̀ lórí òróró èmi la gbé ń gbá wọn. kí ló dé kí la ṣe kí ní ti pọ̀ jù orí Òkè Ìbàdàn bẹ́ẹ̀ ni lọ́dọ̀ bá mi Olóòlù mo wà ẹkún o bàbá Olóòlù lòun gba nǹkan kan lọ́wọ́ wa o ó ló ń kàn lóminú ibi táwọn ọ̀tá ìgbà wọlé ó ti pinnu pátápátá láti bá gbogbo ọmọ kóòtù òjìrì kó ṣẹ́gun ọ̀tá ká rẹ́yìn òdì ó ní ṣùgbọ́n ó ní ká lọ sí ìdí èṣù Olóòlù ká wá ẹ̀pà tó wà nínú èèpo tí wọn ò sun tí wọn ò sè tí wọn ò yan ìbáà jẹ́ ẹ̀kún ọwọ́ méjì péré ni ká rọra fi yí ìdí òun ká wá fi omi ẹ̀kù ká ta sí láàrin yóò ti yé yín ẹ wá pé wọ́rọ́kọ́ ni wọ́n ń rọ ọkọ́ wọ́rọ́kọ́ ni wọ́n ń rọ àdá ẹ máa ṣe mọ̀ pé lédìdà ìlà ara agogo dẹ ìwọ̀n ṣe fá fún òun rè ohun tó tó ọmọ abu irin bí ẹni búṣu ọmọ àfikàn gẹ̀dẹ̀gbẹ̀tẹ́lẹ̀ kòkó wọ́n wá tí ń jo onírè wọn ètọ́jọ́ wọ́n ní kí wọ́n dúró kí wọ́n bodó ní dúró kí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ kí wọ́n bọ́ lọ níbẹ̀rẹ̀ kí wọ́n wá dúró gbá kí wọ́n fohùn tèṣùfésù èṣù olùgbé àwọlé láńlé ni ló ṣe fá fún láńlé ọmọ orí rẹrù ọmọ orí tí ń sunkún àtẹ ǹjẹ́ kéṣù gbá tiẹ̀ kẹgbà gbá tiẹ̀ èyí àfẹ́ṣù èṣù gbá mọ́ lọ o kí èṣù lọ kojú sáwọn ọ̀tá ọmọ Yorùbá kí alálẹ̀ Ẹ̀bá Ọ̀dàn kó gbà wá lọ́wọ́ ogun akánimọ́lé ogun akánimóko gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn tó kù pátápátá ẹ mọ̀ sọ gbólóhùn yìí ẹ mọ̀ ẹ̀yin tẹ́ wà lábúrọ̀dù ẹ̀yin tẹ́ wà diaspora torí pé àjẹbí yín ni Lady B tá a lè ṣe rèé o tí gbogbo Yorùbá ò fi ṣẹ́gun ẹ̀yin Olúyọ̀lé ní diaspora mo ti dé ìlú Èkó arómi sálẹ̀ gbẹlẹ̀ àwọn Èkó ni àwọn Tinubu ẹ máa jà á àtòkùn àtọ̀sà ìrèké ẹmọ ìtàn tó ń fi bẹ́ẹ̀ ìrèké kódà bí ò tó ìka ọwọ́ kan wọ́n ní kẹ́ jù sí òkun wọ́n ní kẹ́ jù sọ̀sẹ̀. ẹjọ́ ẹ bá wa jù síbẹ̀ o. mo sì fẹ́ kọ́fà o n ò ráyè kọ́fà awọ ẹlẹ́wìí dòko òlòlò ohùn mi ni ò jẹ́ kí n ráyè kọ́fà awọ òde òlòrò òpómù àwọn ló ṣe fá fún Ọ̀rúnmìlà lọ́jọ́ tí ń kórè lọ sílùú Èkó ǹjẹ́ Èkó mọ̀mọ́ ń wá ń kórè bọ̀ wá ọ̀gbọ̀ngbọ̀lọ̀ Èkó mọ̀mọ́ wá ń kórè bọ̀ wá o àtòkùn àtọ̀sà Èkó wá kórè ọ̀hún dé Tùtúrù ire la ní kéko mọ kó wà
ó ṣe wá da ojú ogun gbogbo ẹ̀yin tí òkun àtọ̀sá wà lọ́dọ̀ yín títí dé Lẹ́kì Àjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn òkun tí ń bẹ ńbẹ̀ àti ọ̀sà ẹ mọ́ ru ẹrù ìrèké lọ bẹ́ẹ̀ mo ní tó aró ìní mú aṣọ Olókun lòun rí gbogbo ohun tó ṣẹlẹ̀ pátá Ọlọ́sà ó lòun rí gbogbo rẹ̀ gbogbo ibi tí omi wà ní kí ẹ bá wa fi ohùn ránṣẹ́ pé Olókun o Ọlọ́sà o ẹ wá dúró síwájú kẹ́ gba gbogbo ọmọ Yorùbá lọ́wọ́ ogun bẹ́ẹ̀ ni gbólóhùn ni ó ti yé wọn ìlú Benin ní ìpínlẹ̀ Ẹdó lọ́hùn ọmọ Olókun náà ni Olókun Sẹ̀ní Adé ọmọ adẹ̀sán títí wọnú omi ọmọ afàkùwà rọ̀ sẹ́yìn ẹ pè Olókun náà ń bẹ láàfin ẹ pè Olókun ẹ pọ̀ràn yàn bá a ṣe sọ lọ́yọ̀ọ́ lẹ́ẹ̀kan ó kan ìlú Benin náà mo wá dé ìlú Ìgbò kábíyèsí Onígbò gbogbo wa lọ̀rọ̀ yìí kàn ẹ dákun bá mi ẹ jẹ́ ká lé akátá jìnnà fẹ́ẹ́fẹ́ á padà wá wo àgò tá a kẹ́dì rẹ̀ wá sí ó ti yé yín bàbá bàbá ọmọ yìí bínú ẹ dákun ẹ mọ̀ bá a ṣiṣẹ́ kan ẹ mọ̀ pé a bá yín lórí oyè a sì rán yín níṣẹ́ mo ti gbà fún yín iṣẹ́ ọmọ gbogbo Yorùbá lẹ̀ ń ṣe ẹyọ owó kan ẹyọ owó káríṣẹ ni wọ́n ní kẹ́ ẹ mú tó ti lùjú ẹyọ kan ṣoṣo ni ó sì lè jẹ́ ẹyọ kan lọ ṣùgbọ́n ẹyọ kan ti dà ẹ wàá mú lọ síbi tí ní yàrá níyẹ̀wù ti yé yín bá mi bẹ́ẹ̀ bá ti débẹ̀ ẹ wàá sọ ọ̀rọ̀ sí ẹyọ owó yìí pé gbogbo alálẹ̀ ilẹ̀ Yorùbá kí wọ́n dìde kí wọ́n wá gba ọmọ kóòtù òjìrì lọ́wọ́ ogun tẹ́ bá ti wá ṣe bẹ́ẹ̀ tán bá mi kò tí ì tán síbẹ̀ o ẹ wàá sọ pé kí ayé lálá Ìgbò kókó bẹ́ẹ̀ ni ta ni wọ́n bí pé tó lè fojú di alálẹ̀ ìlú Ìgbò kò sí tẹ́ bá ti payé lálá Ìgbò kókó pé kó sáré wá kó ṣáájú kó gbà wá lọ́wọ́ ajogun ẹ wàá ju ẹyọ owó ẹ̀kan ẹ wàá jù sí àgbàdàgbùdù omi bẹ́ẹ̀ ni kí wọ́n à ń ṣe ìlú Ìgbò nìkan o ni a ti ṣe gbogbo eléyìí gbogbo àwọn tí wọ́n fi létí Ìgbò Benin Ìkálẹ̀ Ìlàjẹ Jàǹpẹ́wà mo lè mọ̀ pé dáadáa ẹ pé kí òun àtayélálá Ìgbò kó sáré báyìí síwájú kó ṣáájú ogun yìí torí pé alágbára àwọn ló lágbára kó lọ bá wa ṣẹ́gun gbogbo ìlú tí mo dárúkọ yìí mò ń sọ pé tẹ́ ẹ bá sí nílé ẹ̀yin ẹ máa sọ níbi tẹ́ ẹ bá wà ṣé ń gbọ́ ìbá jẹ́ Germany Amẹ́ríkà ní London ní ẹ mọ́ sọ inú afẹ́fẹ́ lẹ́ sọ sí kódà bẹ́ẹ̀ tí ẹ rọra sọ kẹ́lẹ́kẹ́lẹ́ ogun ẹnu ni àwọn alálẹ̀ ní káàjà a sì ti ṣetán láti jagun ẹnu gbogbo ẹ̀yin ti Jẹ̀bú Waterside Ìbí Adé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò yọ yín lẹ́ o ẹ pé ayélálá Ìgbò kókó ẹni wọ́n rẹwà jẹ wọ́n ń da ọmọ Yorùbá lédè rú lásán kọ́ lèdè ń dàrú wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni ṣùgbọ́n àwọn tí wọ́n kìfà gbé àwọn náà ló kìfà lóko nígbà yìí kùtùkùtù ni gbogbo Yorùbá ò ṣẹ́ wọn lọ́tẹ̀ a ò jagun ká má ṣẹ́gun rí ajagun ṣẹ́gun nìran Yorùbá mo ti kúrò ní gbèrégbèrè omi ọ̀nà ni mo wà mọ̀ríwo ní wo ó ti yé yín gbígbìn ẹ̀kọ́ kan ọ̀lẹ̀ kan ilẹ̀ fi ránṣẹ́ sí àwọn tí wọ́n ń tukọ̀ ayé tí wọ́n ń tukọ̀ ọlọ́run tẹ́ bá ti rí pé ó ti fẹ́ máa kẹ́ fún ẹ lọ́ọ́ dà sákìtàn ẹ tún ṣe míì ẹ ní àwọn aráalẹ̀ kí wọ́n sáré ṣẹ́ṣẹ́ṣẹ́
kí wọ́n wá gbà wá lọ́wọ́ àjogún. Ẹ̀yin àyàn galú ọ̀rọ̀ ọgi òun ló ń múni débi tẹ́nìkan ò dé rí. Ẹ mọ́ fi ìlú yín sọ òkú ewúrẹ́ tó lè fọ́n ojú ti èèyàn. Ẹ pé àyàn galú sáré tètè ṣáájú kó gbà wá lọ́wọ́ gbogbo ogun, kò yọ ẹnìkan kan wá sílẹ̀. ẹ̀yin àyànṣẹ́ ń gbọ́ ẹ̀yin onílù. Ìpínlẹ̀ Kwara ni mo wà yìí. Àwọn ìlú tó ní agbára tó jẹ́ ìlú Yorùbá wọ́n pọ̀ sí ilẹ̀ Kwara. Òró wà ń bẹ̀, Ọ̀fà wà ń bẹ̀, afẹ́fẹ́ lẹ́lẹ́ tí ń dági lórí igi ìfúfù lẹ̀lẹ̀ tí ń gbégi lókèlókè. Inú bíbí ò jẹ́ kó gbélé ayé, ẹ̀tọ́ fùfù ò jẹ́ kó gbálàdé ọ̀run. Òrùbú adára lọ́yàn, Ọya nù, Ọya èyí. Ọya ní òun rí gbogbo nǹkan tí ọmọ Yorùbá ń forí là, kó ká ṣàmúrógbó kan àti obì kan wá. Yóò ti yé yín nílé ra gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ ọmọ Ọya káàkiri ilẹ̀ Yorùbá pátá, àtìbú àtòró ilẹ̀ yìí títí dé lọ́dọ́kè òkun. Ẹ pé kí afẹ́fẹ́ ńláńlá kó dìde látòrí ìrun ilẹ̀ Yorùbá kó bá wa dààmú àwọn tí ń dààmú ọmọ Yorùbá yìí. Kán sáré lẹ́lẹ́, kán fẹ́ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀, kán gbà wá lọ́wọ́ ogun. Kódà ẹ̀yin tí ẹ̀ ń lọ tí ẹ̀ ń bọ̀ arìnrìn àjò, tẹ́ bá wá wà nínú afẹ́fẹ́ nínú bàálù, bẹ́ẹ̀ tí ẹ̀ ṣọmọ Ọya, ẹ ní afẹ́fẹ́ lẹ́gẹ́lẹ́gẹ́ yìí tó jẹ́ pé Olódùmarè ló dá pé kó wá bá wa ṣe ogun. Kó Olódùmarè rán afẹ́fẹ́ yẹn sáwọn tó ń ja ọmọ Yorùbá lógun, èrò wọn kó mọ̀ jọ. Mo ti dé ìlú Òṣogbo, Òròkè Àsálà, Ọ̀ṣun, Ẹlẹ́yẹlé, Aró, Abi, Ẹ̀gà, Ṣẹ̀ṣẹ̀ ní Yàrá. Ó lóun lòún ṣẹ́gun lọ́jọ́ sí nídàyí, Gbẹ̀gì àti Yánrin péré ni o, Gbẹ̀gì àti Yánrin. Ó ní kán fún òun, eléyìí tó kù kán fi sílẹ̀ fún òun. Ibi méjì ni ó ṣe pàtàkì ká fi Gbẹ̀gì àti Yánrin sí lọ́dọ̀ Ọ̀ṣun Òṣogbo gangan. Lódò ni o, àti odò kan tí à ń pè ní Ọ̀gbàgbà, Eléré Òṣogbo, Ẹkùn Awéríwodò, Asọ̀rọ̀ wá bí Olódùmarè, ó ṣeun bàbá Yánrin àti Gbẹ̀gì. Ẹ wá pé kí alálẹ̀ ilẹ̀ Yorùbá kí wọ́n sáré, kí wọ́n wá gbà wá lọ́wọ́ ogun yìí, kí wọ́n gborí omi, kí wọ́n gbanú omi, kí wọ́n gborí ọta. Gbogbo ọ̀nà tí wọ́n bá ń gbà kán máa dẹ́bùrú wọn, torí pé ogun ò gbọdọ̀ ká wa mọ́lé o. Mo sì wà lóṣogbo nídìí bàbá, omi ẹkù ńlẹ̀ fún gbogbo ọmọ Òṣogbo àti agbègbè rẹ̀ tẹ́ ẹ̀ sí ní ilé lẹ ní àǹfààní láti sọ àwọn ìjáhùn yìí, ẹ sọ sórí afẹ́fẹ́, ogun á máa ṣẹ́. Gbogbo ẹ̀yin ọ̀tá Yorùbá, kásá lẹ tí ì rí, kàsà ń bọ̀ lẹ́yìn, kàsà tí wà ń bọ̀ lẹ́yìn, bàbá késekése ni. Mo ti dédé ṣá, Ògèdè ìgbé ní ṣé nílẹ̀ Yorùbá ni àwọn tí ò tó áyàn yìí, ìyá Òṣàtọ́lá, tí wọ́n ti wá ń fi à ń jẹ ọmọ aládé, kó lóun ó gbẹ̀san. Bàbá Fágùnmi Lúmẹ̀sí òun náà gbọ́, ó mìíràn jìgì, wọ́n ní àwọn gbẹ̀san. Wọ́n ní ká kàn sọ pé tá a bá ti dédìí wọn níbi tí wọ́n wà, tẹ́ bá débi tó Gèdèngbé wà, bàbá Fágùnmi wà, ẹ kàn sọ pé kí wọ́n dìde, kí wọ́n pe àwọn alálẹ̀ tí wọ́n ń pè lọ́jọ́ kìíní àná, kí wọ́n tún pè wọ́n pé kí wọ́n ṣáájú wa, kí wọ́n bá wa ṣẹ́gun ogun. Yéyí ilẹ̀ o, báyìí dédé Ẹ̀kímògún, gbogbo ẹ̀yin Ẹ̀kímògún. Ó lóun ò fọlọ́kìlì torí inú ń bí òun lọ́wọ́lọ́wọ́. Kí lẹ́ wàá gbà? Ó ní epo pupa náà ni o. Gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí Ẹ̀kímògún, ẹ bá wa jára mọ́. Kẹ́ ẹ wá sọ pé kí alálẹ̀ ilẹ̀ Yorùbá àti
àtìbú àtòró kí wọ́n ṣáájú kí wọ́n gbà wá lọ́wọ́ ogun yìí. Orí òkè Ìdànrè ni mo wà. Gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ wà ní ọ̀dọ̀ Olóṣùn. Ẹ̀kọ́ eléwé ẹyọ kan ló béèrè. Ẹ̀kọ́ eléwé yà wá tú ẹ̀kọ́ yẹn ànígbé kúrò ní ewé o. Ọwọ́ òsì, ọwọ́ tó ń sìn là ń pè lọ́wọ́ òsì, la fi ń sọ pé ká lọ́wọ́ òsì, ọwọ́ tó sìn ni. A wá fi ẹ̀yìn ọwọ́ yìí, a rọra fi tẹ ẹ̀kọ́ yìí mọ́ ewé. A wá fi omi díẹ̀, a fi ṣan ẹ̀kọ́ tó bá tilẹ̀ mọ́ ọwọ́ tá a fi tẹ̀ yìí. A wá kán epo díẹ̀ sí i. Ó ní kán gbé sídìí òun. Kí wọ́n wá pé kí òkè gàǹgà kí wọ́n sáré tètè kí wọ́n gbà wá lọ́wọ́ Ajogun. Èjì Olóṣùn ni. Àkókò ni mo wà báyìí o. Princess kò tí ì jáde. Ó pọ̀ ṣùgbọ́n ìlú Arigidi ni mo dé dúró. Alálẹ̀ ilẹ̀ Kóòtù Òjìrè tó bẹ̀rẹ̀ ní ibi Àkókò, wọ́n ní inú ń bí àwọn pé gbogbo igbó Àkókò ń làwọn jagunjagun ọ̀tá ọmọ Yorùbá yìí ni wọ́n wà. Wọ́n láwọn ti ṣetán táwọn dàbíra fún wọn. Mo wá ní níbo là á lọ, wọ́n ní ìdí ìrókò Arigidi. Kí là á wà fún ìrókò yìí? Ẹyin òróró ẹyọ kan ti tó. Tẹ́ bá ti rí, ẹ má pa o, ẹ má fọ́ mọ́lẹ̀, ẹ rọra fi sí díẹ̀ ni. Kẹ́ ẹ wá pé kí orílẹ̀ Àkókò kó dìde kó sọ fún alálẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá pé kí wọ́n sáré tètè kí wọ́n wá yọ wá kúrò nínú ogun. Mo ti dé Ọ̀wọ̀. Mo pọ̀ sẹ̀ fún gbogbo àwa tá à ń béèrè Princess mi Rónkẹ́ kíní new petition yẹn kò tí ì jáde but there is one petition ti 1914 ti 1914 wọ́n máa bá wa pin ẹ̀ down. Ó wà very important gan. Àìjẹ́ ká máa sign ẹ̀. Ẹ má yẹ ká wò pé bóyá àwọn because nǹkan tó kan ọjọ́ kan gbogbo wa tó so wá pọ̀ ni. So that 1914 amalgamation petition fún yẹn tí wọ́n sign lọ́wọ́lọ́wọ́, ẹ jẹ́ ká máa sign ẹ̀. Ṣùgbọ́n tí gbogbo Yorùbá tí wọ́n fẹ́ gbé jáde ní wọn yẹn, ìyẹn ò tí ì jáde. Ẹ ṣeun. Ẹ jẹ́ ká máa bá ètò lọ. Ọlọ́wọ̀ ọmọdé àríjẹun ẹdun ọ̀họ̀ ọ̀wọ̀n yín afọ̀fí ògbò tọ́wọ́ bá jẹ́ fọ́mọ Yorùbá ọ̀tá ò ní wọlé tọ̀ wá wà. Gbogbo ẹ̀yin ọmọ Ọ̀wọ̀ ẹ pé kí Ọ̀wọ̀ jẹ́ fún Yorùbá nílé lóko lọ́nà lẹ́yìn odi. Torí Ọ̀wọ̀ kókó ogi la fi ń wọgi o. Ọ̀wọ̀ òòṣà lókù tá a fi wọ àfin lọ́jà. Bí iná bá jó lóko ó máa ń bọ̀wọ̀ fún pòrò ni. Ọ̀wọ̀ á máa jẹ́ fún gbogbo wa láti báyìí lọ nílé lóko lọ́nà lẹ́yìn odi. Mo ti dé ìlú kan tí wọ́n ń pè ní Ìrùnmọlẹ̀. Mo wà níjàn àti Ìrùn àti Jàn. Ẹ pé kí àwọn ìyá abọ̀já gbọ̀ọ̀rọ̀ tí wọ́n ń pọmọ tẹ́sẹ̀ wọn ọmọ yìí wọ́lẹ̀, ẹni kí wọ́n ta gbogbo alálẹ̀ ilẹ̀ Yorùbá, kí wọ́n ta wọ́n jí kí wọ́n dìde, kí wọ́n gbà wá lọ́wọ́ ogun. Gbogbo ibi tí ẹ̀yin ọmọ ìlú yìí bá wà, ẹ sọ sí afẹ́fẹ́, wọ́n bá wa ṣẹ́gun. Ìlú Èkìtì ni mo wà. Adó Ìwí ni mo dé yìí. Mo ti dé Láwẹ̀. Ìbáà jẹ́ Ìjẹ̀rò, ìbáà jẹ́ Àràmọ̀kọ́, Èkìtì nìkan ni wọ́n ní ká ti lo ewúrẹ́ pẹ́lẹ́gẹ́ tí ò tí ì bímọ rí. Ẹ wá wá ọkọ́ tuntun, ìyẹn ọmọ ọkọ́ tuntun àti ẹdùn. Bẹ́ẹ̀ tí ẹ rí ẹdùn tuntun, ẹ lo ẹdùn tẹ́ ń lò ń lé ẹ lè lò. Ọkọ́ yẹn ni kó jẹ́ tuntun. Ẹ wá gbé ẹdùn yìí, ẹ gbé lórí ọkọ́ tuntun. Ẹ wá kí ewúrẹ́ ń lóríkì rẹ̀ tó ti yé yín. Ẹ̀jẹ̀ ó balẹ̀, ìgbé á lọ lórí ẹdùn tí a ti gbé sínú ọkọ́ yìí. Ìta gbangba ni kẹ́ ẹ ti ṣe. Nígbà tó bá kù fẹ́ẹ́rẹ́fẹ́ kí oòrùn gàtà, ẹ gbé ẹdùn yẹn sínú ọkọ́, ẹ mọ̀ wo oòrùn. Torí pé if they are that big tree, we are that small axe that is ready to cut them down, sharpen to cut them down.
ẹ̀yin èèyàn mi tẹ́ bá ti ń wo ẹnu lẹ̀ tẹ́ ń wo ẹnu ọkọ́ tẹ́ ń wo òun ẹ wá pé ọ̀ṣẹ́ pàá bí ọkọ́ ìwòrì wàr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 à
Ọ̀rúnmìlà ló ṣe fá fún Ọ̀rúnmìlà lọ́jọ́ tí aládé tí ò rékú lórí gbogbo ọmọ rẹ̀ tí ó fi rọ̀ sọ́rùn ẹran oko àwòrérèrè o àwòrèrè mọ̀ níta rò bí ògbómi àfàkàn bí òtítì mi alẹ́ mì bí ọ̀kẹ́rẹ́rẹ́ mi ọpọ́n sán wọ́n ní ta ló sún kàn wọ́n ní gbogbo ọmọ Yorùbá nílé lóko lọ́nà lẹ́yìn odi ni wọ́n ní ṣé wọ́n rú wọ́n ní wọ́n ti rú wọ́n ní kíná wọ́n rú wọ́n ní ìdírègbè ni wọ́n rú wọ́n ní ẹran ni wọ́n rú. ẹ wá pé kí alálẹ̀ Èkìtì kó wá ta gbogbo alálẹ̀ ilẹ̀ Yorùbá kó ta wọ́n jí kí wọ́n sáré kí wọ́n gbà wá lọ́wọ́ ajogun bí. mo sì wà ní Èkìtì ìlú Ìrè ẹmu funfun ni wọ́n ní kẹ́ ẹ dà síbẹ̀ kó mọ̀ ṣàn lọ sísàlẹ̀ ìbá ṣe ìgò kan tá a bá wá fẹ́ fọba lé ẹ jẹ́ ká wá ẹmu àjà àbálẹ̀ ẹ fógun ẹ ní kó dìde ogun háì kó lè bá a tètè bá àwọn ọ̀tá ẹ̀ kí wọ́n da èrò wọn rú kó bá wa ṣẹ́gun kó ṣẹ́gun ajínigbé kó ṣẹ́gun ajínipa. mo sì wà lẹ́kìtì o Ìgèdè gan ni mo wà yìí ó dàbí omi tó bí méjì mẹ́ta tí orísun rẹ̀ wá láti ìlú Ìgèdè Ọ̀ṣun Ìgèdè ló ti wá ẹ̀yin mọ́ mi òrè yèyé o igbá ayán àtẹrù ọbẹ̀ ẹ ti mọ bẹ́ẹ̀ ṣiṣẹ́. omi kan tó wá wà ní Gèdè elémi ni wọ́n ń pè é elémi ni ó ní kí wọ́n fi ẹfun tíntínní kódà bí òkúndérí báírò ẹ bá lọ bí òkúndérí báírò ẹ rọra dà sómi ẹ wá ní kí gbogbo omi ilẹ̀ Yorùbá kí wọ́n dìde kí wọ́n ṣáájú kí wọ́n bá wa kí wọ́n tẹ orí àwọn tó fẹ́ bá gbogbo ọmọ kóòtù òjìrì kí wọ́n tẹ̀rí wọn nù kí wọ́n tẹ̀ rì sínú omi kò yọ ìpínlẹ̀ Kogi lẹ̀ bẹ̀rẹ̀ láti Kàbà dé Lọ́kọjà ó ti dé ìlú Ìgalà ará Yorùbá ni wọ́n agbára wà níbẹ̀ àwọn ní tápà lè ń pè ní ìlú Ìgalà àgbà o náàgò àgbà yànyànyànyàn àgbà ṣíkàṣíkà àgbà ṣíọ bí wọ́n ṣe ń kíra lọ́hùn nìyẹn. Make una dey hear my brother and sister. Na people wey dey around the Kina local government na dem go sabi this thing well well. Wetin we wan do that river Olomaboro river na him say he wan discipline all the people wey dey trouble us. Wetin him go take? Na Shekini Obiolo shebi you sabi na you go just put for inside the Olomaboro go come tell am say make supreme protection from God from Olodumare make him be over all Yoruba indigene home and abroad. Náà go àgbà ẹni tí ò bá wá tí ìgbọ́ ìlú rẹ̀ ṣe wá kùtà ṣe ṣe rí ọjọ́ 19 oṣù kejìlá ọdún 2020 wọ́n ní kí gbogbo wa ká ṣe nǹkan kan ọjọ́ sátidé lọ́jọ́ ń bọ́ sí àtúnkọjọ́ yẹn lọ́jọ́ àbámẹ́ta wọ́n wá ní gbogbo ọmọ kóòtù òjìrè nílé lóko lọ́nà lẹ́yìn odi wọ́n ní àṣìṣe o ibikíbi tí a bá lè wà lórílẹ̀‐èdè ayé láti aago 12 ọ̀sán sí aago 1 ìlú ibẹ̀ yẹn wọ́n ní kí a kán epo pupa díẹ̀ sílẹ̀ àtomi ẹ̀yin tẹ́ ẹ̀ lè rí epo bóyá torí pé ìlú èbó lẹ́wà epo àgbọn tẹ́ ẹ̀ ń pè ní coconut oil òṣìṣẹ́ ẹ̀kan epo àgbọn tí ń síwájú ilé kẹ̀kan omi díẹ̀ sí ẹ tún lọ sẹ́yìn kùlé ẹ tún ṣe bẹ́ẹ̀ gbogbo ọmọ kóòtù òjìrè wọ́n ní ọjọ́ yìí ìbádá ká má wẹ ọṣẹ ẹ má jẹ́ ká wẹṣẹ a lè ṣanra lásán tàbí ká ti wẹ ọṣẹ dáadáa ní ọjọ́ 19 yẹn ó kù ọ̀la yẹn on the 18 àti lè wẹṣẹ ká kàn fomi lásán ṣanra ní on the 19 gbogbo ibi tá a bá wà ká wá máa sọ pé èrè wájú o ẹgbẹ́po ẹgbomi ẹ̀yà mọ́ ọ lọ
èrè ẹ̀kúlé o ẹ̀gbómi ẹ̀gbépo ẹ̀yà mọ́ ọ lọ ẹ wí fún wọn lájúlé o pélé ayé dùn àwa mọ̀ ò gbogbo wa ni gbogbo ọmọ Yorùbá yàtọ̀ sí iṣẹ́ tí a ti rán ẹlẹ́kùnjẹkùn gbogbo wa pátá ní on the 19th of December 2020. Ẹgbẹ́ ọmọ Yorùbá North America àwọn ló ṣe agbátẹrù iṣẹ́ yìí. Ǹjẹ́ ẹ rántí ogun Abacha lọ́jọ́ sí àná? Ogun Abacha, ogun mọ́ni, ọmọ Yorùbá tí ò sálùgbẹ́ ṣàǹkóṣàǹkó ọmọ Yorùbá gbogbo wọn ni wọ́n rọ́ sínú ìgbèkùn. Ẹgbẹ́ yìí ló ṣe àyàgbàǹgbà pẹ̀lú àtìlẹ́yìn gbogbo ọmọ Yorùbá pátápátá pẹ̀lú àtìlẹ́yìn Olódùmarè wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. Èmú wọn kò mú iná tì lágbẹ̀dẹ rí. Ṣìnkún báyìí ilẹ̀kùn máa ń mú ẹran. Ẹ dákun ẹ mọ́ ṣì mí gbọ́ o. A pé ẹgbẹ́ ọmọ Yorùbá North America ni olórí ẹgbẹ́ gbogbo ọmọ Yorùbá. A sọ bẹ́ẹ̀ o. A sọ pé àwọn lẹ̀gbọ́n. A sọ pé àwọn làgbà. A dúpẹ́ fún àtìlẹ́yìn tí gbogbo ọmọ kóòtù òjíire tí wọ́n ṣe láti pé ká ṣẹ́gun ogun Abacha. Àwa tá a ṣẹ́gun ogun Abacha náà látún ṣẹ́gun eléyìí. Ẹ dákun ẹgbẹ́ tún fẹ́ ìrànlọ́wọ́ yín láti kẹ́ lè bá wa gbọn ọwọ́ sínú àpò owó. Àpò yìí kì í jò. Ẹ̀yin tẹ́ ẹ wà ń lé kò sóye tó kéré jù kódà bẹ́ẹ̀ ni méjì mẹ́ta bí wọ́n bá sora wọn pọ̀ tó ní 5,000 nílé ẹ mọ́ ọmú lọ sí Fidelity Bank PLC 1-0-0-0-0-5 Fidelity Bank PLC 44-100-00541. Ní ilẹ̀ Yorùbá lọ́jọ́ òun àná kì í ṣe gbogbo aṣọ la lè sá lóòrùn. Bíntín nínú agbára Yorùbá ní ìwọ̀nba tí a gbé sóde yìí o nítorí pé ọbẹ̀ kì í mì ní ikùn àgbà. Ó kù báyìí ni ìbọn ń ró. Gbogbo àwọn ìlú tí a lè dárúkọ tàbí tí ẹ gbọ́ orúkọ ìlú oníkálùkù wa níbí kì í ṣe ti àfojúdi o. A sì rí yín fi rárá. Ó ní bí a ó ṣe ṣe iṣẹ́ lórí wọn. Ara ìdí nìyí tí a fi máa nílò ìrànlọ́wọ́ gbogbo wa kí a lè bá gbọ́nwọ́ sí àpò owó ẹgbẹ́ yìí. Kò sì sí ohun tó kéré jù tàbí tó pọ̀ jù ní nǹkan tí kó wa lè fi ṣe ìrànlọ́wọ́ kí a bá lè ja ogun yìí ní àjàṣẹ́gun. Bákan náà ni a rọ gbogbo wa pátá pé kẹ́ ẹ dákun àtẹ̀jíṣẹ́ yìí ẹ bá wa pín káàkiri kíkú lé gbọ́ kó wí fún toko tádàn wa bá gbọ́ ẹ jẹ́ kó rò fún òbẹ̀ lágbára Elédùà ìrànlọ́wọ́ ni ó jẹ́ ti gbogbo wa o. Ẹ̀yin tí ẹ fẹ́ fi owó ṣe àtẹ̀jíṣẹ́ transfer tẹ́ bá ṣe transfer yẹn nǹkan tẹ́ máa rí ní ẹgbẹ́ ọmọ Yorùbá Association Yorùbá World Summit. Tẹ́ bá dé paper wọ́n á ní ímeèlì wo lẹ fẹ́ sanwó sí. Ẹ wà ní aboyorùbá@gmail.com aboyorùbá@gmail.com Fidelity Bank PLC 44-100-00541. Nígbà kan sí 44-100-00541. Àrùn tìsàlẹ̀ la fi ń fa ẹwà àtòkè. Ẹ dákun jẹ́ kí gbogbo wa dáwó sí àpò ẹgbẹ́ yìí. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá mo tún dúpẹ́ lórúkọ ẹgbẹ́ nígbà kan sí. Mo dúpẹ́ ní ọwọ́ gbogbo mùtúmùwà wa pé àájíṣẹ́ yìí
mi rèé o àbọ̀ mi rèé o mo jíṣẹ́ rán mi àbọ̀ mi rèé o àbọ̀ wa rèé o àbọ̀ wa rèé o àti jíṣẹ́ tẹ rán wa àbọ̀ wa rèé o. tó gbogbo ẹ̀yin èèyàn mi àbọ̀ náà lélẹ́yìí wọ́n ní àbọ̀ ọ̀rọ̀ lásọ fọ́mọlúàbí tó bá dénú rẹ̀ á dòdìdì òun ló dífá fún gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire tòótọ́ tọkàntọkàn gbogbo àwa tá a ti ń sọ wípé a ti gbàgbé ìṣẹ̀ṣe ni a ti ṣe kinní kan ni wọn kankan bẹ́ẹ̀ yẹn tí ẹ̀ jẹ́ wọ́n ní dánwò nóbìyọ ọ̀kẹ́rẹ́ ìgbàgbọ́ ni wọ́n ṣe sọ pé gbogbo àwa tá à ń sọ̀rọ̀ tá à ń fọhùn jáde a mọ̀ wípé ohùn ọ̀rọ̀ ó ní agbára gidigidi nígbà tí ẹlẹ́dàá gan tó máa dá ayé ọ̀rọ̀ ló fi dá ilé ayé gbogbo nǹkan tí wọ́n wá kà sílẹ̀ yẹn kó ní kálukú kó ṣàtìtì ẹ má jẹ́ ká dẹ́jà ẹ má jẹ́ ká dẹ́jà ẹ má jẹ́ ká dẹ́jà ohun tí mo fẹ́ ká rò ní wípé tó bá jẹ́ pé lótìtọ́ ó ti débi tó lé olóògùn tí ì sà gẹ́gẹ́ báwọn Yorùbá ṣe máa ń sọ tó bá jẹ́ pé lótìtọ́ ni ẹ̀mí wa ló jẹ wá lógún tó ká wa lára àti rí bí wọ́n ṣe ń wọlé mọ́ṣáláṣí tí wọ́n ń pa àwọn èèyàn nípakúpa tí àwọn tó lọ gbàdúrà o àti rí ibi tán ti ń wọ ṣọ́ọ̀ṣì láì tiẹ̀ mọye tí wọ́n ń dúnbú olùṣọ́ àgùntàn tó ń dúnbú ọmọ ìjọ láì káàkiri wọ́n ti wọlé olówó wọ́n ti wọlé tálákà wọ́n ti wọ àdúgbò wọ́n ti wọ oko èèwọ̀ wá gangan ló máa gbà wá olódùmarè ni tó ṣẹ̀dá wa in tó mú kó ṣẹ̀dá wa sílẹ̀ Yorùbá tó fún wa ní ọgbọ́n tó fún wa ní ìmọ̀ tó fún wa ní gbogbo ohun àlùmọ́nì yìí láti lè jẹ́ ògo adúláwọ̀ ẹ̀yin èèyàn àsìkò náà tó tá a máa lo ògo tí Ọlọ́run Elédùmarè tó gbé fún àwọn ọmọ Odùduwà àsìkò tó tá a máa kọjá lọ sínú ìmọ̀ tí Ẹlẹ́dàá ti fi fún wa ẹ má jẹ́ ká dẹ́jà ẹ rí i pé nígbà tí wọ́n máa parí ẹ̀ wọ́n sọ pé Olódùmarè ni òun ló fúnni nímọ̀ òun ló dá gbogbo nǹkan kí ló dé tí Olódùmarè ti dá gbogbo nǹkan tó dá kò ṣe kọ́kọ́ dá ènìyàn kó tó wá sọ wọ́n pé ó yá o máa ṣe báyìí máa ṣe gbá ó kọ́kọ́ dá ohun gbogbo sílẹ̀ nítorí ó mọ̀ wípé ohun gbogbo tí wọ́n máa nílò tí òun Olódùmarè gan tó máa fi nísinmi ó wá fi wọ́n jọba lórí gbogbo ẹ̀ ẹ̀yin èèyàn mi ó ti débi tá a ti máa ṣàbá yìí o wọ́n sì ti sọ fún wa láti ìbẹ̀rẹ̀ ẹ gbọ́ tí bàbá wa yẹn mo ti bá wọn sọ̀rọ̀ lórí aago èmi àti wọ́n tún ti sọ̀rọ̀ láàárọ̀ yìí ẹ wò ó ọwọ́ mi màrè funfun lẹ́nẹ́ o mi ò gbowó mi ò gbóbi mi ò gbà kankan o ṣùgbọ́n ẹ̀mí àwọn èèyàn wa ó jẹ èmi lógún ìpakúpa ìhó ti tó gẹ́ ọmọ Odùduwà kò yẹ ká dẹrú o ní ilẹ̀ gan wa gangan a lè máa ròyìn tán gbogbo nǹkan iṣẹ́ ibi tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ẹ tún ti gbọ́ ní ìjẹta wọ́n ti pè mí ní ìjẹta ní aago 11 alẹ́ ni wọ́n tún já 150 terrorists sí Ògèrè ní Ògèrè ń bẹ̀ yẹn ní àbáwọlé Ìbàdàn Lagos Ìbàdàn express ẹ ṣáà mọ̀ pé àwọn Fúlàní ibẹ̀ náà máa ń pàkìkì ní Ògèrè bẹ́ẹ̀ a ní ọba nílùú a ní olóṣèlú a ní àwọn gómìnà a ní ọlọ́pàá àwọn ọlọ́pàá gangan wọn tẹ àmọ́ kókó wọn báyìí nísìnyí wọ́n fi tó mi létí àwọn olè lọ́jà níbì kan lọ fẹjọ́ sùn ní àwọn lọ report ní police station kí ni àwọn ọlọ́pàá sọ àwọn ọlọ́pàá ní ṣe bí ẹ sọ pé EndSARS ńgbà tẹ́ ti sọ pé EndSARS ẹ máa fèsì nǹkan tó bá wù yín gbà yẹn tó yẹ kí èèyàn gidi èèyàn tó níròònú tó ní ìfẹ́ ọmọlàkejì tí ó yẹ kí wọ́n lè sọ bẹ́ẹ̀ jáde lẹ́nu ṣé kò kàn wọ́n ṣáwọn náà jẹ́ nínú ìyà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà gbọ́ ti Táíjì tó tún sọ wípé wọn gbọ́dọ̀ pé kò gbọ́dọ̀ sí protest kankan mọ́ ní Nàìjíríà wọ́n ti dà wọ́n síta tá a bá wá ní gbogbo nǹkan tí Ẹlẹ́dàá fi fún wa láti pé ká bá àwọn ọ̀tá wa jà tá a wá tún dèjà tá a sọ pé ilé ẹlòmíà fi rẹ́rìn ẹlòmíà ní ṣe tó máa gbà wá nìyẹn ẹlòmíà ní ẹgbẹ́ táwọn kan ti gbé AK-47 tí ì rí ìjà Olódùmarè rí ni
ẹ tí ì rí ìjà Olódùmarè níbi tí ẹlẹ́dàá tó ti ń jà ẹ tí ì rí ẹ lọ bí àwọn tí ẹlẹ́dàá ti jà fún ẹ lọ bí àwọn tí alálẹ̀ tán ti jà fún wọn á sọ fún yín pé wọn á sọ fún yín pé ta ló ń bú ọba kò so lẹ́rùn á wá jẹ́wọ́ bó ṣe jẹ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi gbogbo ẹni tó bá ọ̀rọ̀ tí wọ́n sọ ẹ sọ̀rọ̀ ẹ jí ẹ sọ̀rọ̀ sátẹ́gùn bá a bá ṣe ń mọ̀rọ̀ tá à ń sọ síra wa pé èmi lágbájá ọmọ lágbájá àbí mo ṣe ń jáde lọ lónìí á dára fún mi o á yẹ mi o ìwọ ilẹ̀ ò ní gbé mi ò ní gbà mọ̀ pé ọ̀rọ̀ yẹn ó ní agbára ni àbí ẹ kàn sọ lórí ahọ́n ni bákan náà bó bá jí tó bá sọ pé bóyá ìwọ ọmọ ìlú wo ni wọ́n sọ fún yín tó ń sọ pé atẹ́gùn ní kò sọ pé ìwọ kinní kan tó wà ìwọ gbà wá níjà ọ má jẹ́ kógun kó wa lọ ṣé ìyẹn tún nira ni ṣé ìyẹn nira ipa táwa máa kó nìyẹn ẹ jẹ́ kí n fi dá yín lójú ní tèmi mọ̀ àwọn iṣẹ́ àwọn bàbá wa yìí àwọn ọmọ Odùduwà wà o àwọn ọmọ Odùduwà tí wọn ti gbàbọdè wọn wà o kan lára àwọn bàbá wa yìí àwọn iṣẹ́ yẹn ó ń lọ lábẹ́nú kó má kàn dá wípé ẹ mọ nǹkan tó ń lọ ẹ̀yin náà ẹ máa ṣe ẹnìkan sọ wípé ní tá à ń sọ yìí ẹ ti gbé sátẹ́gùn ṣáwọn ọ̀tá wa gan ṣé wọn ti wá gbọ́ báyìí kíní kankan bẹ́ẹ̀ èmi náà ti béèrè question yẹn lọ́wọ́ àwọn bàbá pé ní tẹ́ ní ká gbé síta ká máa pín káàkiri àwọn tí wọ́n ń ṣe wá gangan tó jẹ́ pé ìmíì ti gbàbọ̀dè àwọn ló ń ṣe ògùn fáwọn Fúlàní àwọn náà ń ṣe kinní kan àti pé gangan àwọn tí wọ́n fẹ́ á lọ nǹkan kan bẹ́ẹ̀ tá a bá tún wá gbé sátẹ́gùn bàbá mi ní ọlọ́mọdé tèmi ò mọ ògùn wọn pẹ̀lẹ́ ẹ̀fọ́ tí àgbàlagbà fi ń jẹ̀kọ́ abẹ́ ewé ló wà ta ni wọ́n ta ní ìjọba pa apẹrin níwájú ọba apànìyàn Olódùmarè ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ká fi wọ́n lẹ̀ pé káwa ṣàjíṣẹ́ títí wa mo jíṣẹ́ tẹ́ rán mi o bàbá mo jíṣẹ́ tẹ́ rán mi o mo ti jíṣẹ́ o ẹ̀yin alálẹ̀ mo ti jíṣẹ́ o ẹ̀yin Odùduwà mo jíṣẹ́ fún gbogbo ọmọ káàárọ̀ òjíire báwo ìgbọràn ó wá kù sọ́wọ́ ti tèmi àti tèyín wọ́n ní December 19 bó ṣe wà nínú kìrìsìtẹ́nì náà ló wà náà máa sọ pé má jáde báyìí o gbàwẹ̀ lọ́jọ́ báyìí o ṣe báyìí lọ́jọ́ báyìí o má jata o má mú mi o wọ́n ní ẹ má fọṣẹ wẹ̀ ní ọjọ́ Saturday ṣé yẹn ti burú jù ó tẹ̀ kú yẹ àwọn abroad òtútù ti mú láyé ìsìn ọ̀pọ̀lọpọ̀ gan ti ẹ̀ ń wẹ̀ lójoojúmọ́ ẹ má bínú àwàdà ni mò ń ṣe o ṣùgbọ́n ẹ jẹ́ ká yẹ ìgbọràn ó sàn ju ẹbọ lọ ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò lọ níjọ́ tó ti ń ṣanra ńkọ́ tó ò fi ọṣẹ wẹ̀ kí ló ṣe fún ọ kí ẹni tó máa sọ pé ọjọ́ yìí má fọṣẹ wẹ̀ o kankan bẹ́ẹ̀ yẹn ní tí kò dẹ̀ sọ lélẹ̀ kí ló wà ń bẹ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ la fi dáyé Ọlọ́run ní jẹ́ ọ̀rọ̀ èmi ni má ṣe bẹ̀rù arúgbó ọjọ́ àdàgbà má tẹ̀pà àtẹ̀dá àṣẹ̀dá àmẹ̀dá ọba tó ti mọ̀ wá kó tó mọ̀ wá ó ti rópin ohun gbogbo ó ti rí bẹ̀rẹ̀ ó ti rí gbogbo ẹ̀ ìwé ní gbogbo ẹ̀ ó kàn ń ṣí ní page by page ní ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ ni Ọlọ́run ti sọ pé bó ṣe máa ṣẹlẹ̀ ní ó ṣẹlẹ̀ láyé àwọn kan ní síwájú a kà nínú ọ̀rọ̀ Ọlọ́run náà bó ṣe ṣẹlẹ̀ nígbà tẹ́mi bá ti ń ka àwọn book of kings yẹn nípa ayé àwọn Ísírẹ́lì tó jọ mọ́ ìgbàgbọ́ ti tèmi Ọlọ́run á ju òkò ńgbà bíi báyìí á rọ òjò ẹyin náà níbi tí wọ́n ti ń jagun lọ á rọ òjò ẹyin náà ni wọ́n á ní pé hailstone tọ́lọ́run rọ̀ yẹn gan àwọn tó pa ó ju àwọn tí sójà pa àwọn tí Ọlọ́run pa ó ju táwọn áńgẹ́lì kan ṣoṣo lásán tọ́lọ́run yàn áńgẹ́lì yẹn báyìí ẹ̀ hàn pé tí ẹ̀mí àwọn alálẹ̀ tó bá gbé wọn dìde báyìí tó bá bu àwọn áńgẹ́lì yẹn pa ó pa 185,000 of soldiers ẹ lọ kàrọ Ọlọ́run ìwọ tó bá jó nígbàgbọ́ lọ ka Bible ẹ dáadáa níbo ni angel yẹn ti dìde wọ́n ní kẹ́ máa pe àwọn alálẹ̀ kẹ́ máa pe ìwọ kinní kan dìde o ìwọ kinní kan dìde o you are calling on angels bó bá lè jẹ́ àwọn áńgẹ́lì orúkọ àwọn áńgẹ́lì ló fẹ́ máa pè kárakára ó yẹ ẹ dìde ẹ gbà wá bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n làbárì gbogbo ọ̀rọ̀ tá à ń sọ ni pé àní kí ilẹ̀ wa kó má dilẹ̀ onílẹ̀
kógun yìí kó má gbé wa mì, kó má gbé wa lọ́mọ, kó má gbé wa lọ́kọ, kí wàhálà àti ìdààmú ìkódókun kọ́lọ́run bá kó ṣọ̀nà wa lọ́tọ̀ọ̀tọ̀, ká wà lálàáfíà, ká wà nírọ̀rùn. Gbogbo àwọn tó fẹjú tó mọ́lẹ̀ wa, ilẹ̀ wa ìlọ́ra jù, ó ti lọ́ra jù, it is a fertile ẹ má bínú òyìnbó yẹn, ilẹ̀ yẹn lọ́ra jù. Ẹ jẹ́ ká dìde, bẹ́ẹ̀ ni ìyá, ẹ jẹ́ ká ronú, ká ronú, kí gbogbo wa fi mọ̀ ṣọ̀kan báyìí ni. Ibikíbi tó bá wà, Germany, Italy, London, UK, gbogbo ní pé ìwọ ọmọ àjòròsùn, wọ́n ní kó máa sọ pé ẹ̀yin kinní kan ìgbà wá o, bó bá dẹ̀ ṣe pé wọ́n ní kó máa forúkọ Jésù, tó bá jẹ́ orúkọ Jésù yẹn ló wá gbà, wọ́n ní kó fi tì lẹ́yìn pé ní orúkọ Jésù ni mo sọ bẹ́ẹ̀. Àṣẹ́gun. Tó bá dẹ̀ yẹ pé Allahu Akbar ló máa pé mo fi tì lẹ́yìn, Àṣẹ́gun sọ àwọn gbólóhùn ọ̀rọ̀ ni, gbólóhùn tó ní agbára, ó ní àṣẹ. Bẹ́ẹ̀ ni á sì rí bẹ́ẹ̀. Ṣé rí ọ̀rọ̀ lágbára o, àfẹ́ni tó bá jẹ́ pé ń lo ahọ́n ẹ̀ nínàkulò ni o, tó bá ń lò nínàkulò tí inú ẹ̀, torí ẹ̀ mo ṣe máa ń kéde, ẹ jẹ́ kí inú wa mọ́, ẹ jẹ́ ká ní inú mímọ́, inú funfun, inú funfun, má ṣe bákan má ṣe pé ó máa ṣe Odùduwà lẹ́ni, ó tún lọ, ó wá ń jẹ́ àgbẹ̀yìn bẹ́bọ jẹ́, ìwọ ló náà sùn fòfo gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé, má ṣe bẹ́ẹ̀. Ìwọ ló máa falulẹ̀ pé wọ́n ẹ ti jọ ṣèpàdé pé báyìí ni ká ṣe o, kó dáa, kó lè dáa báyìí o, ó tún máa gbọ̀nà ẹ̀yìn, ó máa tún lọ ṣe nǹkan mi, má ṣe bẹ́ẹ̀. Ó ní onínú funfun, ọlọ́kàn funfun, àwọn ló máa rí Ọlọ́run. Kì í ṣe pé wọ́n máa rí Ọlọ́run lójúkorojú, wọ́n á rí agbára Ọlọ́run ni, wọ́n á máa rí ohun ìjìnlẹ̀, wọ́n á máa ní ìmọ̀, àwọn ohun ìkọ̀kọ̀, ohun àṣírí Ẹlẹ́dàá máa fi hàn wọ́n, ó máa tún fún wọn ní nínú mímọ́, nǹkan tí nínú mímọ́. Nígbà tí irú ẹni bẹ́ẹ̀ tó bá wá ń sọ àwọn ọ̀rọ̀ jáde, tó ń pa àwọn àṣẹ yẹn jáde, ó dídán kó ṣẹ. Ṣùgbọ́n ohun kan tí mo tún máa fi kún fún wa ni wípé nígbà tá a bá ń gbé ìgbésẹ̀ yẹn, ẹ jẹ́ ká jáwọ́ nínú ẹ̀ṣẹ̀, ẹ jẹ́ ká jáwọ́ nínú ìwà ìkà, ìwà ẹ̀ṣẹ̀ gbogbo individually, àwa gangan, ìwà ẹ̀ṣẹ̀ tá a bá, má kórìíra èèyàn, má ṣe di ìbàjẹ́ èèyàn, ìyẹn yàtọ̀ sí gbogbo àwọn tó ń ṣe láabi o. Ẹ mọ̀ pé mo lè wá sórí kinní nìkan ní ẹ̀yin olóṣèlú, ayé yín Ọlọ́run máa ṣe báyìí fún yín ní kinní kan, ìyẹn yàtọ̀ o, ká máa tú àṣírí àwọn olùṣebi o. Ṣùgbọ́n má ṣe búburú, má fọmọ ṣẹ́ṣò, má bá tọmọnìkejì jẹ́ torí o fẹ́ gba ipò ẹ̀, má lára ẹnikẹ́ni, má jowú ibi ẹnikẹ́ni kó wá máa rèrò kèrò sí ọmọnìkejì ẹ. Ẹ jẹ́ ká rìn nínú ìwà mímọ́ àti ìwà pípé. Ẹ̀ṣẹ̀ máa ń kó, òun ló ń kó wa sínú ìyọnu àti wàhálà. Nígbà tá a bá jáwọ́ kúrò, ẹ jẹ́ ká ronú pìwàdà pé Ẹlẹ́dàá tá a bá rí gbogbo ibi tá a dẹ̀ ti ṣẹ̀, àtàwọn bàbá ńlá wa o, ẹ dáríjì wa kọ́ Olódùmarè torí pé ọlọ́wọ́ onínú funfun ni kì í gbádùn rẹ̀ ẹlẹ́ṣẹ̀ ẹ wò ó. Èmi máa fi tèmi kún ti bàbá mi yẹn, èmi máa fi tèmi kún. Bá a jáwé bá a dégbò tó jẹ́ pé àwa gan ìwà èrí wà lọ́wọ́ wa, Ọlọ́run kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀ o, kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀. Ó ní mo ṣe ń pariwo fún wa, ẹ jẹ́ kí gbogbo akọ́kọ́ lọ túbá náà, kí gbogbo wa lọ síwájú Ẹlẹ́dàá ní individually, kó máa intercede pé Olúwa Elédùmarè Ẹlẹ́dàá akọ́dá ayé aṣẹ̀dá àwọn ọba tó mọ ìkọ̀kọ̀, ọba tó mọ gbogbo, àìbá mọ̀ gbogbo ibikíbi tá a ti ṣàṣìṣe ní ilé Odùduwà, gbogbo ibikíbi táwọn bàbá wa ti ṣàṣìṣe o, Ẹlẹ́dàá dáríjì wá, bàbá dáríjì wá, Olódùmarè dáríjì wá, ẹ fàánú hàn wá. Kó wá nígbà tó bá ti sọ̀rọ̀ yẹn tán, wá máa pe àwọn èdè yẹn, máa pè é, kó pe èdè yẹn pé ogun ò gbúdọ̀ já ìran Yorùbá, ogun ò gbúdọ̀ kó wa lọ, wọn ò gbúdọ̀ pa wá mọ́. A tú gbogbo èdè wọn, kó wá máa kó tẹ̀lé simple instruction tán ní ká ṣe yẹn, wá tẹ̀lé, wá àárí gbọ́ ni ọ̀rọ̀ Ọlọ́run tèmi ń kà. Ẹ máa pé mo máa ń sọ̀rọ̀ Ọlọ́run níbi tèmi mọ̀ ni. Ó ní àwọn kan gbẹ́kẹ̀ wọn lé kẹ̀kẹ́, àwọn kan gbẹ́kẹ̀ wọn lé ogun. Kí ló ṣẹlẹ̀ sáwọn tó gbẹ́kẹ̀ wọn lé kẹ̀kẹ́? Ṣé bínú òkun náà ní ṣe wọ́n ṣègbè sí nǹkan kan gbèjà, wọn ti rò pé àwọn lágbára, àwọn làwọn ní machine gun, àwọn làwọn ní gbogbo ẹ̀. Ó ní ṣùgbọ́n àwọn arántí orúkọ Olúwa, torí orúkọ yẹn ilé ìṣọ́ agbára ni. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀, ọ̀rọ̀ tó jẹ́ pé ní kí ni wọn ò ní rí mú, ó ti sọ jáde ni, ó ti sọ jáde, bó dẹ̀ ṣe sọ jáde bẹ́ẹ̀ báyìí, bẹ́ẹ̀ ló máa rí. Bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí Ẹlẹ́dàá fún wa nìyẹn. Ẹ jẹ́ kí gbogbo wa ká ronú o, ká dìde, ká fi ọkàn kan ká sowọ́pọ̀, ká dẹ̀ gbé ìgbésẹ̀. Gbogbo wa la ti ń retí pé ìgbésẹ̀ wo la ní ká gbé, kí la máa ṣe o, ogun ti wọlé o, kinní kan. Bàbá mi yẹn gbà tí wọ́n bẹ̀rẹ̀ sọ ní a lè má jagun yìí tá a bá gbọ́ràn,
bẹ́ẹ̀ ni ta ló fẹ́ ogun ṣógun náà dùn ni kò sí ìlú tí ó ṣe kinní kan kò sí orílẹ̀-èdè tí ó dáa tí wọ́n tàjẹ̀ sílẹ̀ mẹ́ta ni tí wọ́n tàjẹ̀ sílẹ̀ kò sí kinní kan tí wọ́n ṣe kinní kan ẹ̀dùn ọ̀nà ńgbà tẹ́ bá ń fi orílẹ̀-èdè ẹ máa dárúkọ Brazil nìyẹn kinní kan Spain nìyẹn Iraq nìyẹn ìgbà tí wọ́n jagun ẹ̀dùn ọ̀nà ṣé Iraq ṣé Yorùbá ni ṣé ilẹ̀ Yorùbá ni Iraq ṣẹ́yìn mọ ìṣẹ̀dá títí wọn ni ìṣẹ̀dá títí wa bẹ́ẹ̀ a ṣe ṣẹ̀dá títí wa tí ẹlẹ́dàá bá ní bóun ṣe máa gba ọ̀nà títí wa kọ́ ni ọ̀nà tàwọn yòókù kí ló dé tá à ń dara wa láàmú torí ẹ̀ la ṣe ní ẹlẹ́dàá ṣe fún wa ní gbogbo ìmọ̀ yẹn láti máa ṣèwádìí láyé àtijọ́ wọn lọ bèrè ni wọ́n ní wọ́n ní wọ́n kógun kinní kan bọ̀ wọ́n kàn bí ifá o kàn ṣe kinní kan o kàn fẹ̀mí ìyẹ̀wò o ibo ni kí ni kàn ṣe o ìgbésẹ̀ wo ni kàn gbé o wọ́n á ti fẹ̀mí ẹ̀mí nì wọ́n á fi ẹ̀mí tọ̀ wọ́n á dẹ̀ lọ ṣe nǹkan tó yẹ kán ṣe wọ́n á dẹ̀ kíní á dẹ̀ wà adverted níbo ni gbogbo yẹn wà sí níbo ni gbogbo yẹn wà bẹ́ẹ̀ kan náà ní nínú kìrìsìtẹ́nì náà tó jẹ́ pé wàá lọ yẹ̀ wò pé ọ̀rọ̀ yìí mà dojúrú kíní kankan á ní gbàdúrà lọ́wọ́ wòlíì bó tiẹ̀ jẹ́ pé àwọn wòlíì èké ti pọ̀ káàkiri nísìn yìí wòlíì èké ti pọ̀ tí wọn náà tó bá jẹ́ pé o ti fara ẹ sábẹ́ Ọlọ́run tó o fi rẹ̀ ẹ sílẹ̀ fún Ọlọ́run dáadáa Ọlọ́run á máa bá ẹ sọ̀rọ̀ á máa fi wọ̀n ẹ́ pé ọmọ mi má jáde lónìí torí pé ewu wà lọ́nà lónìí a máa sọ fún ẹ báyìí ni pé ọya bu omi ṣe kinní kan báyìí ẹ lọ dán wò nǹkan tí mò ń sọ yìí bá Ọlọ́run rìn bá ẹlẹ́dàá ẹ rìn bá rìn pọ̀ bá ẹlẹ́dàá rìn ẹ jẹ́ ká yé máa ṣe nǹkan nípa ara ti pọ̀ ju ìfẹ́ owó ìfẹ́kùfẹ́ owó iná ni owó iná ló bá yé jẹ́ owó ni o ò dẹ̀ lè sin Ọlọ́run kó tó fẹ́ sin owó kó fẹ́ sin mámúnì ni torí owó ni tèṣù bó tiẹ̀ jẹ́ pé a nílò owó ṣùgbọ́n ìfẹ́kùfẹ́ owó o fi owó láfẹ̀jù o fi ọmọ ṣe owó o fi owó láfẹ̀jù o kò sí tó lè ṣe nítorí owó ó ti di ọ̀tá Ọlọ́run bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá bá Ọlọ́run rìn gidigidi a ó máa fi àṣírí ìkọ̀kọ̀ wọn a máa tọ́ wa sọ́nà láti ayé àtijọ́ ni Ọlọ́run ti ń tọ́ wa sọ́nà láti pàṣẹ bàbá wa gba àwọn bàbá ìtọ́ni wà nínú ẹ̀mí ni ìwé ọ̀hún gbégbèsè kan láì má fẹ̀mí tọ̀ ìlànà ló yàtọ̀ ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ kí gbogbo wa nísìn ká padà sọ́dọ̀ ẹlẹ́dàá ìwà wo ló wà lọ́wọ́ tiyín èwo ló wà lọ́wọ́ tèmi tó ń kó bá ilẹ̀ Yorùbá àbí tó ń kó bá àyíká mi àbí tó ń ṣe ìdíwọ́ àti ìdènà fún ìrọ̀rùn tó yẹ ká ní gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjìrì tí gbogbo wa tá a bá ti ronúpìwàdà tá a sì béèrè fún àánú Ọlọ́run tá a sì gbé ìgbésẹ̀ tó yẹ ká gbé nítòótọ́ tọkàntọkàn èmi gbàgbọ́ wípé àní ibi tá à ń lọ yìí ti jó tayọ̀ tẹ̀ríntẹ̀rín a máa débẹ̀ o ṣùgbọ́n ẹ má lè ká káwọ́ gbéra torí pé kí ni àgbàdúrà gan a ní kí gbàdúrà tí a kò nípa láyé àmì gbogbo àdúrà wa nípa láyé wa bẹ́ẹ̀ ni a nípa ẹ̀ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ máa ń díwọ́ àdúrà kì í ṣe pé àgbàdúrà èèyàn ń gbàdúrà ó tún ń dẹ́ṣẹ̀ mọ́ ẹ mọ̀ pé àánú ló gbé wa dúró àánú Ọlọ́run ló gbé wa dúró àánú rẹ̀ kò ní fi wá sílẹ̀ o ní ọjọ́ Monday a tún máa pàdé torí mo ní àwọn iṣẹ́ kan tí mo fẹ́ fi rán wa nínú ara àwọn nǹkan tá a fi sọ pé ká dìde sí gbogbo ọ̀rọ̀ yìí náà ní ṣáàná ni ọlọ́wọ́ bọ́tìn wa bọ̀dá mi àtàtà ọmọlúàbí tí mo tá a celebrate birthday wọn náà fi ránṣẹ́ sí mi pé ó ti sún kan àwọn náà o ibi ò ní sún kàn wọ́n o lórúkọ Jésù o ikú ò ní sún kàn wọ́n o ọ̀rọ̀ tó sún kàn wọ́n ni pé àwọn màálù wọ́n ti lọ jẹ wọ́n lóko nílé àwọn Fúlàní ti lọ kó màálù jẹ oko títí wọn náà oko fámìlì wọn nílé tẹ bá rí wọn ṣe bàjẹ́ máa ṣó ẹ lọ́jọ́ Monday torí àkókò wa lónìí kò sí àkókò fún wa máa ṣó ẹ kí gbogbo wa lè mọ̀ wípé ẹ wò ó a ní láti gbé ìgbésẹ̀ takọtakọ ni kò yọ ọmọdé lẹ̀ kò yà gbálẹ̀ á dẹ̀ ju wa ṣe ìkìlọ̀ pàtàkì tí wọ́n wá ní kí n fún gbogbo wa ìkìlọ̀ pàtàkì ẹ tẹ́tí gbọ́ wọ́n ní gbogbo àwa tá a bá ń dá oko tá à ń lọ sóko nílẹ̀ káàárọ̀ òjìrì níbi ibikíbi tá a bá wà pé ẹ jọ̀ọ́ wọ́n ní ká má máa dá lọ sóko mọ́ wọ́n ní ká má dá lọ sóko mọ́ o pé tá a bá dẹ̀ wá ń lọ sóko pẹ̀lú àwọn èèyàn tá à ń lọ wọ́n ní ká lọ dira wa lámùrè òun làwọn bàbá mi yẹn tún sọ fún wa pé ká sọ fún gbogbo èèyàn pé àsìkò tá tiẹ̀ wáyé kò ń ṣe àsìkò tẹ́nìkan kan máa dárìn ìrìn
gbèrígbèrí pé òun dárìn lẹ́bàá oko àbí lọ́nà kan àbí ṣe kinní kan o pé ẹ̀dẹ̀ dira yín lámùrè ẹ̀dìra yín lámùrè ẹ̀dìra yín lógun ẹ̀dì ìhámọ́ra wọ̀ mi ò ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ ọlọ́run á jẹ́ kó máa jú wa ṣe ò láṣẹ Elédùmarè gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ gba petition tá a ní lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni 1914 amalgamation táwọn British tí wọ́n fi sorun wájú wa pọ̀ mọ́ tìpàkọ́ àwọn náà ẹ mọ̀ wípé àwọn gangan ló lórí ọ̀tá tá à ń bá jà ó kàn jẹ́ wípé ibi tí wọ́n gbà yọ sí wa ọ̀dọ̀ àwọn ọ̀dẹ́sìn yẹn náà gbà yọ sí wa tó yẹ pé àwọn yẹn náà wọn ò ní rònú wọn ò ní kankan tán rò láyé ṣùgbọ́n àwa mọ bá a ṣe máa bá wọn jà ẹ jẹ́ ká sign petition 1914 amalgamation wọ́n gbọ́dọ̀ dissolve wọ́n gbọ́dọ̀ bàjẹ́ pátápátá pé ààyè okó ní kálukú dúró lórílẹ̀-èdè ẹ̀ bó ṣe yẹ kó dúró de bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó rí nìyẹn ẹ jẹ́ ká sign petition wọ́n ti pin ẹ̀ down gbogbo àwa tá a bá fẹ́ sign petition then GoFundMe tí wọ́n ìmọ̀ wí bóyá pin GoFundMe yẹn sí ìsàlẹ̀ àbọ̀ ọmọ Yorùbá àbí nǹkan kan ilẹ̀ Yorùbá ẹ máa bá a fi owó sí ṣe wá rèé tí àwọn bàbá wa gbé síta lẹ́yìn kínní tí wọ́n sọ yẹn admin ẹ lè bá mi pin ẹ̀ down Fidelity Bank PLC 441000 zero mẹ́rin ni 441 then 541 441000541 Fidelity Bank PLC wọ́n ní ẹ máa rí ó máa gbé orúkọ tí wọ́n gbé jáde bóyá ẹgbẹ́ ọmọ Yorùbá Association àbí Yorùbá Summit kìíní kan ni ó wà ń bẹ ẹjọ́ ẹ bá mi pin ẹ̀ down fún wọn ìgbà tí wọ́n ti ẹ sọ fún mi àwọn èèyàn fi bóyá 1000 ẹ má jẹ́ ká wò pé nǹkan kan ló kéré ìwọ náà ti contribute ẹ wò ó ẹ rí ọkàn máa jẹ́ pé èmi náà sapá tèmi bó jẹ́ 500 bó jẹ́ 1000 ni bó jẹ́ 5000 bó jẹ́ 10000 ní tó bá lágbára bó bá ṣe ká ọ lára sí ìwọ náà tiẹ̀ fi owó síbẹ̀ support wọn àwọn tó tiẹ̀ ń gbé ìgbésẹ̀ yẹn mo rí àwọn àrídájú kan àwọn iṣẹ́ tí wọ́n oríṣiríṣi àwọn èèyàn náà ti ń dìde láti ṣe àwọn nǹkan láti dáàbòbò ilẹ̀ wa kí wàhálà ìdààmú yìí kó má borí ilẹ̀ wa ọlọ́run á tì wá lẹ́yìn á tì gbogbo wa lẹ́yìn àwa kan àlè dìde àlè ṣe gbogbo kan bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ran owó wa ń ṣe then petition yẹn ó wà very very important bẹ́ẹ̀ ni ìyá mi bẹ́ẹ̀ ni bàbá mi ó wà important ẹ jẹ́ ká buwọ́ lu ọwọ́ la máa ẹ wò kò gbàṣẹ́jú ẹ ti sign ẹ̀ pápápá ó ti tán lágbára ọlọ́run gbogbo tá à ń retí yìí á tó wa lọ́wọ́ o láṣẹ ìṣẹ̀dá ẹ jẹ́ kí a gbọ́ orin orílẹ̀-èdè wa ká tó parí orin orílẹ̀-èdè ilẹ̀ wa nígbà tá a tún máa pàdé ní ọjọ́ ajé tó ń bọ̀ gángan aṣọ o ẹ mọ̀ pé àwọn ètò kan ń lọ lọ́wọ́lọ́wọ́ tá à ń gbé bọ̀ ẹ pàdé wa. Iṣẹ́ wa orílẹ̀-èdè wa kàgbéga fáyé rí ìgbàgbọ́ wa ní pé láti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ kájọlá ìṣọ̀kan àtòmìnira ní ẹ jẹ́ ká máa lépa tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ òkàdìdé bọ́ sípò ẹ̀tọ́ rẹ̀ ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. tó mo rí mẹ́sẹ̀gì kan tí àwọn èèyàn kọ bàbá mi mọ̀ Abíọ́dún ok nọ́mbà yẹn bank detail yẹn lẹ́ẹ̀kan sí ẹjọ́ ẹ jẹ́ ká kọ sílẹ̀ mi ìmọ̀ bóyá àwọn admin wá wà ní tòsí kan bá mi pin ẹ̀ down but ẹ jẹ́ ká kọ sílẹ̀ àwa tá a fẹ́ gba
gbogbo èèyàn mo lérò kó yẹ kó gba báńkì kò sí nǹkan tó kéré jù bá ti dáwó ń bì kan náà ẹ má sọ wípé ewo wálá tó ń dá kinní kan ṣé nǹkan kan ṣówó kan ra ẹ̀mí padà ni ṣówó kan tó ra ẹ̀mí ni owó ò tó ẹ̀mí ẹ jẹ́ ká dá owó síbẹ̀. Fidelity Bank PLC Fidelity Bank PLC 441-0000 0 lẹ máa fi sí 541 44 anybody tó bá rí ẹ lè bá mi kọ síbẹ̀ a máa pin ẹ down 441-0000 541 0 òdo mẹ́rin 541 lẹ́ẹ̀kan sí 441-0000 541 Fidelity Bank PLC tẹ́ bá ti fi sí ó máa gbé orúkọ yẹn jáde ó máa generate orúkọ yẹn pé ẹgbẹ́ ọmọ Yorùbá Association or kó gbé Yorùbá Summit mi get yẹn dáadáa kó gbé jáde then àwa tá bá fẹ́ ṣe paper email tá máa lò aboyoruba.com @gmail.com aboyoruba@gmail.com ha méjì la máa fi síbẹ̀ ẹ ṣeun bàbá mi Dayọ̀ ha méjì aboyoruba@gmail.com kò jẹ́ bó ṣe jẹ́ ní ètò tòní àwọn èèyàn wá sì máa jáde tá a máa sọ fún wọn kán máa bá wa sì kéde ṣùgbọ́n ẹ má gbàgbé pé ẹ wò ó gangan lọ lórílẹ̀‐èdè location 9 ìrọ̀rùn eku òun ní ìrọ̀rùn ẹyẹ ò gbogbo àwa tá wà lábroad ìrọ̀rùn àwa ará alé òun ní ìrọ̀rùn tiwa náà àwa náà mú bó ṣe ń lọ àwa gan kò sí sinmi o iṣẹ́ Ọlọ́run má jẹ́ ká ṣe iṣẹ́ láago ṣekú tẹ gbogbo owó báyìí ilé ni ẹ gbà mí o àwọn kan wọ̀nyí wá sórí platform yìí abẹ́ẹ̀gì I need 1,000 help me kíní kan bẹ́ẹ̀ yẹn gbogbo wàhálà tó dé bá yé náà tó dé bá wọn náà òun ló fa gbogbo yẹn ṣùgbọ́n ẹ jẹ́ ká wá final solution tí ẹlẹ́dàá tó ń tọ́ wa sọ́nà láti ṣe bá a dẹ̀ ṣe ń gbé ìgbésẹ̀ yẹn mi gbàdúrà ní agbára Elédùmarè ọba tó dá ayé ọba tó dá ọ̀run ọba tó dá ìfúùfù ọba tó dá iyanrìn ọba tó dá òkun ọba tó dá ewéko tó dá ewébẹ̀ tó dá igi inú igbó tó dá àwa ènìyàn tó wá fi wá jọba lórí gbogbo wọn ní àṣẹ tó fi ń jẹ Ọlọ́run àjàṣẹ́gun àjàyọrí òun la máa ja ogun tí wọ́n fi kó wa lẹ́rù yìí ọmọ Odùduwà á bọ́ ọmọ Odùduwà á lọ á sàn wá á sàn ọmọ wa á sàn ọkọ á sàn ìrandíran wa o ire o ó dàbọ̀.